ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́. Bàbá wa Orlando ọ̀wọ̀ ni mo fi wọlé lénìí wọ́n ní ká má gbàgbé ilé làbọ̀ sí mi oko ọ̀rọ̀ ìṣítí ni ẹgbọ́n so. Kó gbẹ̀mí délé lẹ́kọ̀ọ́ báyìí náà ni ẹ̀yà gbé ké jẹ́ bá tún lé mo wọlé agbóró lẹ́nìí mo ṣèbá olúdó ayé mo ṣèbá ṣẹ̀dá ọba Elédùmarè ọba tó tó kí ọba tó tó bọ ọba tó tó yìn ẹlẹ́bùrú kẹ́ ọba òwú má yẹun òyìgìyìgì olú ọ̀run ọba ajípọ̀jọ́ kúdà ọba àmì àṣeyọ̀wù ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni aláwòrábí tó ta sánmọ̀ bí ẹni ìtaṣọ ìbàlọ́wọ́ ọba ọlọ́jọ́ ìní ọba tí jẹ́ kó ṣe é ṣe òun náà ní pé kí bẹ̀bẹ̀ ó mọ ọbẹ̀ bó bá wù wá ní kí bẹ̀bẹ̀ ó mọ̀ sí mọ́ kí làá fi ṣe kábíyà ò sí Elédùmarè. Ìbàlọ́wọ́ bá mi ọ̀pọ̀ àlàbí arékèmọ́sí olúre bí abinú funfun bí ẹmu ìbàlọ́wọ́ ìyá mi ẹlẹ́dàmú lókùtẹ́ ẹsẹ̀ mi wálé ayé ìyá ọmọ ní gbọmọ òrùkọ̀rẹ́ ní gbọmọ Ọ̀rúnmìlà iṣẹ́ ni ẹ tì mí lẹ́yìn ẹ má tì mí lójú tọmọdé bá ti rẹ́ni júbà fún kì í hùwà ògbójú ìbá gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú èèyàn pátápátá tí ẹ̀ ń wò mí lọ́wọ́ tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni mo ṣèbá gbogbo àwọn tẹ́lẹ̀ Èdùmàrè kákòóso ayé lọ́wọ́ pátápátá àwọn àlèlúlà mọ wàrásàntù lámbìyàyè àwọn wòlíì ńláńláńlá mojúbà bẹ́ẹ̀ mojúbà àwọn ẹlẹ́sìn ká àbáláyé ìṣẹ̀ṣe làgbà ìbà yín o ìbà fọkùnrin ìbà fóbìnrin ìbà oyún inú ìbà ẹ̀ṣẹ́ẹ̀dì ìbà gbajúlọ lókè ìpẹ́ pátápátá mo wárí fáyé mojúbà fàgbà bá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà pátápátá bẹ́ẹ̀ náà ni mojúbà gbogbo àwọn pèdèpèdè àwọn aṣíwájú wa àwọn ọ̀gá wa àwọn tá a jọ jẹ́ akẹgbẹ́ àtàwọn méjì tó ń bọ̀ lẹ́yìn òkíwa
àní tẹnugbó bí ọwọ́ ọ̀rọ̀ wọ́n mọ̀ dùn méjì aráyé ni nítorí pé dúdùdúdù náà là á mọ̀ ń gbọ́ wọ́n ní wọ́n gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ lágbára Elédùmarè ayé ò ní kàn sí wa lẹ́nu nítorí pé wọ́n ní Ṣàngó kì í kọ òun rógbó bẹ́ẹ̀ ni òrìṣà kì í kọ òun obì ọ̀fọ̀ kọ́ ẹ̀wà èdè Yorùbá ni ayé ò ní kàn sí wa lẹ́nu àní tẹnugbó bí ọwọ́ lágbára Elédùmarè mo wárí fáyé mo júbà fágbà. Ti darapọ̀ mọ́ mi ní orí ètò pátápátá gbogbo yín ni mo kí pátápátá látòrí Adékúnlé Fatai Raji èyí tọ́lá ọmọ jù àfijù gbèdégbèdè làwọn náà Akínọlá Akínjídé mo kí gan ẹ ṣeun gan Prince Adéroyà àfijù olórin nu gbogbo ẹ̀gbá ń kọ́ ń bẹ̀ ẹ bá kí wọn bẹ́ẹ̀ náà ni bàbá mi nínú Olúwa Richard Olúkáòdé Ọ̀dẹ́jàyí ẹ ṣeun gan sà á kú wíkẹ̀ndì bẹ́ẹ̀ náà ni Ọláwùmí Ọláníran Nordmeyer òun náà ti darapọ̀ mọ́ ní orí ètò bẹ́ẹ̀ náà ni gbogbo àtẹ̀sọwọ́ tí alàgbà Akínọlá Akínjídé ń tẹ̀ gbogbo ẹ̀ náà ni mo rí ẹ máa ṣeun gan ẹ ṣeun. Màmá wa Yétúndé Olúbùnmi Ẹ̀rìnlẹ̀ Balógun aya bàbá wa olóògbé Dr. Sikiru Ayinde Barrister ẹ ṣeun gan àwọn náà darapọ̀ mọ́ mi ní orí ètò bẹ́ẹ̀ náà ni Ṣẹ̀fíù Àlùlà àwọn náà darapọ̀ mọ́ mi lórí ètò Àlùlà fọ́mọ onílù àwọn ọmọ onílò àfàránṣọ sánú Abímbọ́lá K Ọládàpọ̀ wọ́n ti darapọ̀ mọ́ ní orí ètò Ọláwùmí Ọláníran nọdma àwọn náà wọ́n ti sá àtàtẹ̀sọwọ́ sí mi tèmi tí ẹ ṣeun gan Joseph Púpọ̀lá ẹni ìtàn ọ̀kàrẹ̀láì dádì ẹ̀ńkọ́ òun náà ti darapọ̀ mọ́ lórí ètò Fúnmiláyọ̀ Sólésì àwọn náà darapọ̀ mọ́ ní orí ètò ẹ ṣeun gan àná mi dáadáa Ayọ̀ Ahmed Alhaji òun náà dàpọ̀ mọ́ lórí ètò èèyàn mínú bẹ́ẹ̀ náà ni èèyàn mi dáadáa Sàkáríà Jẹ́jẹ́ Àpẹlóko bí ọdún òun náà ti dàpọ̀ mọ́ mi ẹ ṣeun gan àjọṣe wa ò ní bàjẹ́ Oyèlámì Oyèníkẹ́ Awóníyì ọ̀kàrẹ̀ ọmọ epo àtẹ̀bọ̀ àtàtà ẹ ṣeun gan òun náà dàpọ̀ mọ́ ní orí ètò àǹtí mi dáadáa Olúyẹmísí Adésùn Ìjàyèọlá ẹ ṣeun gan àǹtí akú wíkẹ́ndì ẹ̀ṣẹ̀ jẹ́ gbúrò àwọn àbúrò mi dájú mi náà ń kọ́ ń bẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bá mi kí wọn Princess Saba àfijù pèdèpèdè nu bóò nìkan èèyàn mi ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta gbogbo àtẹ̀sọ́ tẹ̀ ń tẹ̀sí mi náà ni mo rí Táíwò Awókúnlé dìlọ́ òun náà dàpọ̀ mi Yẹmí Lágùdà ẹ̀ṣẹ̀ gan Adé ẹ̀ṣẹ̀ mú kí gbogbo yín Dọ̀lápọ̀ tá à ń wá ẹ̀ṣẹ̀ gan àbúrò mi Alájà Bọ́lájí Ayọ̀dọ̀ṣọ Ahmed òun náà ti dàpọ̀ wọn ni àkú weekend Àràdé Ògúngbàngbé ọmọ nílòkòólé nílòkò Ìjẹ̀ṣà ọmọ ẹ̀rọ wa òun náà ti dàpọ̀ mọ́ mi Kenny Obedat sàkẹ́nì nù kí ni ó fi ìbejì ṣe babaláwo tó ń lérí ìbejì sínú kí ni ó fi ìbejì ṣe ọmọọba Oníkòyí òun náà dàpọ̀ gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ mi pátápátá ní orí ètò èèyàn mi dáadáa Alóore Adépọ̀jù òun náà ti dàpọ̀ mọ́ mi àfijì olórin mi Ṣèdè Johnson Arẹ́bíyì ọ̀nà ti dàpọ̀ mi láti Dublin lọ́hùn-ún ẹ̀ṣẹ̀ ǹgbọ̀n gbogbo àtẹ̀sọ́wọ́ yín pátápátá ni mò ń rí Susanna Ọláoyè ọ̀nà ti dàpọ̀ mọ́ mi Tolúlọpẹ́ Adékànbí Wúzù aya bàbá wa ní Olúwa nìyẹn ẹ̀ṣẹ̀ ǹgbọ̀n akú wíkẹ̀ndì Alájà Habib Gbàjàbíàmílà ọ̀nà dàpọ̀ mọ́ mi ẹ̀ṣẹ̀ ǹgbọ̀n jẹ́ tí ẹ bá wò lọ́wọ́ tẹ́ ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ètò tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́ náà ni ètò láwùjọ wa ètò tó máa ń dé sí etí gbọ̀nyìn ní gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí ní iléeṣẹ́ wa ń bí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa Mètí òun náà ni ètò tí ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́ àkí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ẹ kú ìfẹ́ ẹ kú bá tẹ́tí sí ètò tèmi gbọ́gbọ́n ó tún kan sí yóò tún dùn bí oyin ni ẹ kú ti mọ̀ pé dúndùn náà ní mọ́ dùn àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́nìí èmi nìkan ni mo wá sí orí ètò aya mi lórí ètò èèyàn ya Démiládé ó tún sáré lọ síbì kan kò jẹ́ kó wá sí orí ètò lẹ́nu ó ní kí n jíṣẹ́ yín
pé kẹ́ ẹ mọ́ bínú sóhun nítorí pé bàbá sì kan lọ agbami ètò ní gidi àákì náà torí pé ìjẹta òde náà ló tó pé ọdún kan sí ní òkè èèpẹ̀ tó bá wá sórí ètò lẹ́ni mo jẹ́rìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ bá ń da kíkì bò ẹ̀ bá ń da fẹ́ bò lórí ètò ó ṣọdún ọdún mi yóò ṣe tẹ̀ ní tọmọtọmọ tọkọtọkọ tẹbítara lágbára Elédùmarè ìgbà ọdún kan ni ìyáàfin Kòfórọlá Ọládùnjoyè ìyá Adémiládé lórí ètò láwùjọ wa happy birthday ó ń ṣe ọjọ́ ìbí rẹ̀ kò jẹ́ kó lè wá ní èní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè ṣe ká mọ́ ṣètò Tọ́pẹ́ Kútì òun náà ti darapọ̀ mọ́ mi ní orí ètò pító mi nù Mary Ajíbádé Òjó òun náà darapọ̀ mọ́ mi ní orí ètò ẹ ṣeun gan ẹ kú ìfẹ́ a kú weekend lágbára Elédùmarè àkérò kúdélé o gbogbo ẹ tẹ́ ṣe náwó kan àbí méjì ní òpin ọ̀sẹ̀ tó kọjá akínyín ẹ kú ìnáwó náà gbogbo ẹ tẹ́ ṣọjọ́ òbí tẹ́ ẹ ṣe ayẹyẹ ìgbéyàwó ẹ̀yin tẹ́ ẹ ṣe ìṣílé ẹ̀yin tí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nílé ìjọsìn káàkiri ni ẹ̀yin tẹ́ ẹ ṣòkú àgbà náà bóyá níbí ni tàbí ní ìlú wa lọ́hùn-ún ẹ ṣe ẹ kú ìnáwó ibi tẹ́ ẹ ti mú Èdùmàrè á fi ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ àwa tí à ń gbáradì fún ìnáwó lénìí tàbí tá a ti bẹ̀rẹ̀ látàná nítorí pé ọmọ alárìíyá nìran Yorùbá bọ́lá ń ṣe dá wa nìyí àwa náà kọ́ ó Elédùmarè náà ló ṣe wá lọ́mọ ọ̀dùnnú ẹ kú pọ̀pọ̀ ṣìnṣìn ẹ kú gbáradì èṣù oníbọjọ́ náà jẹ́ mọ́ wa lọ́wọ́ lágbára Elédùmarè Olúwa bàṣírí Èdùmàrè ní bàṣírí ìnáwó ẹja ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹ̀rí olórin kan ló lani kó tó lórí awúbọ́ sí lẹ́nu ó ní tí wọ́n bá pa màálù 6 nítorí ayẹyẹ ó ní tó bá tiẹ̀ tún wá lé tán tó pa 12 ó ní ọbẹ̀ títán náà ní ó gbẹ̀yìn ẹran kí la fẹ́ mọ́ di gbèsè fún torí bá ṣènáwó nítorí bá fẹ́ káwọn èèyàn lẹ́nu jọ ìdùnnú ni àfi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ìnáwó yòówù tẹ́ abáwò ká ṣe àfi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni ìwọ náà tó bá lọ bí ìnáwó má sọ̀kan jú à ẹlòmíì yẹ̀yẹ́ tó fẹ́ lọ bá ṣe náwó ló bá lọ kì í ṣe pé ó lọ yẹ sí ó fẹ́ wù bó ṣe náwó sí kí n tiẹ̀ bó bá lọ bí ìnáwó tó bá mú mi ń bẹ̀ gan ṣebí ìfẹ́ ló bá lọ lóúnjẹ rẹ̀ lóúnjẹ látijọ́ ìní tó máa mọ́pọ̀lọpọ̀ àwọn míì tó máa fi kọrùn bọ gbèsè nítorí ìnáwó nù wọ́n fẹ́ fọtí tẹ́ wọn lọ́rùn oúnjẹ tẹ́ wọn lọ́rùn fi gbogbo ẹ̀ tẹ́ wọn lọ́rùn irọ́ ni nígbà kan àwọn ìlú kan àwọn Ìjẹ̀bú nígbà kan amọ̀kọ́sí máa ń ṣènáwó wọ́n ṣènáwó títọ́ bá yá hàn kan títí tán wọ́n tún máa so ẹran mọ́ ẹsẹ̀ ṣíà nígbà náà ayé sí ìyẹnì kílẹ̀ owó sùn àti bẹ̀rẹ̀ ilẹ̀ òní ti mọ́ báyìí ó ń padà bọ̀ ẹ ó padà bá súná ní báyìí tù kó yẹ̀yàn tó ẹja ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹ mọ̀ jẹ́ àjẹ gbèsè nítorí ìnáwó nígbà pé ọ sí ìnáwó sípà ń bá kánú ó fún ọ kó àbí wọ́n lọ ìnáwó Dangote wọ́n lọ ti Buhari kan tó wà lórí ìjọba bẹ́ẹ̀ náà ń lọ ti mẹ̀kúnnù tí ò jẹ́ nǹkan kan ìfẹ́ là ń bá lọ bí ìnáwó ẹ kú ìnáwó ẹ kú pọ̀pọ̀ ṣìnṣìn Èdùmàrè ó gbàṣírí wa ẹ máa bá ń bọ̀ lórí ètò. Ètò yìí náà ní orí wọ́ọ̀lù yìí kí àwọn míì náà kí wọ́n lè jẹ dòdò ètò yìí kí wọ́n lè gbádùn ẹ̀ bẹ́yìn ṣe ń gbádùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́yìn náà kí ẹkẹjẹ́ kí àwọn èèyàn yín náà tán wà lórí wọ́ọ̀lù yìí kí wọ́n gbádùn ẹ̀ ètò tẹ́tí sí ni ètò tí ń kọ́ lọ́gbọ́n ni tá à ń mọ́gbọ́n yọ ń bẹ̀ tá à ń róye kọ́ ń bẹ̀ kì í ṣe ètò tó ń dá wàhálà sílẹ̀ irú àwọn ètò báyìí ó ṣe pàtàkì ká máa gbọ́ bẹ́ẹ̀ ṣe láǹfààní tẹ́ ń gbọ́ mi lẹ́nìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ káwọn èèyàn yín náà kí wọ́n gbọ́
ẹ bá ń share rẹ̀ lórí wọ́ọ̀lù yìí ẹ ṣeun gan ẹ ṣe é pọ̀. àwọn aládìníyàn ákìní bá kí sí ní kọ́. ọmọ gbọ́dún lẹ́rìn pàtẹ́lẹ̀ bá kí sí náà lọ́nà. àwọn kúlẹ̀ rẹ̀ kí bọ́dún àtẹ̀tà dáwọn náà ọmọ bá ń kọ́lé. àwọn sọ̀rí sàǹdọ̀ bàbá olùkùnmí kọ́. àwọn sọ̀rí sọ̀rọ̀ mi àtàtà ó fi lè lọ́nà. akínyìn gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ìyáàfin Abímbọ́lá JP Àkàndé ẹ ṣeun gan akínyìn àti rí yín tí ẹ ti ń tẹ àtẹ̀sọwọ́ sí wa wọ́n kí wa pé a kú iṣẹ́ ẹ ṣeun gan ẹ̀yin náà ẹ kú ìfẹ́ Èdùmàrè ní ipa náà fẹ́ gbogbo wa lágbára Elédùmarè. ìyáàfin Ọláwùmí Ọláníran Nọdmaya wọ́n ní Ebenezer Obey yìí pé àwọn ń jó sí lọ́wọ́lọ́wọ́ ní táwọn tàdíréke bẹ́ẹ̀ ni ijó Mílíkì nù bàbá mi ní ayédáǹgbẹ̀ mu tùgọ̀gọ̀rọ̀ ní òṣùwọ̀n ẹ̀rí gbogbo eré tí bàbá wa tọmọ fi ń sẹ́lẹ̀kẹ́jọ ara wọn ní ẹ máa tàkótó òdì nzó torí pé mi náà wà lórí ètò ní òjẹ́ ń lè dìde kí n mọ́ napá kí n mọ́ nọ́sẹ̀ kí n mọ́ yòǹdí kí n mọ́ rèbí. Táyé Fáṣínà Balógun Kèkú àwọn náà ti dàpọ̀ mọ́ mi ní orí ètò Yẹmí Flavour èèyàn mi dáadáa nù àwọn Yẹmí Kàmọ́rò kárí àbúrò mi dáadáa àlùfọ́mọ onílù ọ̀nà dàpọ̀ mọ́ mi ní orí ètò Ìyáàfin Modúpẹ́ Rachel Karunwi ẹ̀ṣẹ̀ gan ọ̀dàpọ̀ mọ́ mi ní orí ètò Jàfúnlá HMA Anson Murphy Alabinu ọ̀nà ti dàpọ̀ mọ́ mi ní orí ètò Káríláì Ọlátúndé Ayọ̀dọ̀ṣù ọmọ mi nù òun náà dàpọ̀ wọn ní orí ètò kárẹ̀ okùnrin àná Jídé Ọláníran òun náà dàpọ̀ wọn ní orí ètò ẹ̀ṣẹ̀ gan gbogbo yìí Mojí Sọlá Ọ̀dẹ́níyì ọ̀nà wò mí lọ́wọ́lọ́wọ́ ní orí ètò ẹ̀ṣẹ̀ wọn ẹjá mọ́ ọgbà Mílíkì lò.
ìyáàfin adé olúwẹ̀ àwọn náà ti darapọ̀ mọ́ mi ní orí ètò hallelujah o bàbá wa ní olúwa ń kọ́ ẹ bá kí wọn. adébítẹ ọba ńlá àwọn náà ti darapọ̀ mọ́ ní orí ètò ọmọ oníkùnrin àgbámúgbó ìrẹ̀lẹ̀ mọ́kò ẹ ṣeun gan brọ́dà mi ẹ ṣeun gan ẹ kú fàájì òpin ọ̀sẹ̀. ẹni tó bá tẹ̀lé àbẹ̀lọ. ẹni tó bá tẹ̀lé àbẹ̀lọ. ṣàánú mi olùgbàlà, ṣàánú mi olùgbàlà, ṣàánú mi olùgbàlà, má jẹ́ báyìí lọ. fáfáni ẹ̀ tí ẹ̀ ń gbọ́ ètò ìfún ìgbà àkọ́kọ́ bóyá ẹ̀ṣẹ̀ láǹfààní láti darapọ̀ mọ́ wa ní orí ètò yìí. ìbílẹ̀ rédíò tiwantiwa náà ní ẹwà báyìí, iléeṣẹ́ tó fìdí kalẹ̀ sílùú London níbí tí a ti ń dábí ẹ̀dùn tí à ń rọ̀ bí òwe, iléeṣẹ́ tí a ti ń gbé àwọn ètò àṣà jáde lọ́lọ́kan òjọ̀kan, iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa mìtìtì. ètò tí ẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ òun náà ni, tàbí tí ẹ̀ ń ṣe ń wò lọ́wọ́lọ́wọ́ òun náà ni ètò láwùjọ wa. ètò láwùjọ wa ó ní ètò tí a gbé kalẹ̀ yáàfin olítọ̀ ẹ káàbọ̀ ọ̀nà ti dàpọ̀ mọ́ wa. ọba ńlá ọba lọ́la Ezekiel àwọn ti dàpọ̀ mọ́ wa. ètò yìí náà ni a gbé kalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda àwọn aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa pé ká máa fi lára wa lọ́yẹ̀, ká máa fi ṣíra wa létí. a pè àkọlé tàbí orúkọ ètò yìí àsọní láwùjọ wa, láwùjọ àwọn ọmọ Odùduwà, láwùjọ àwọn ọmọ Yorùbá, gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní community wa gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe pé ẹ̀mọ̀ pé gbogbo ẹ̀yà ló ní community tiwọn, àwọn Haúsá ní community tiwọn, àwọn Ìgbò bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi ẹ̀yà láti ìlú Nàìjíríà tẹ́ ẹ̀ bá mọ̀ kálukú wọn náà ní community tiwọn, báwa náà ṣe ní tiwa. Láwùjọ tiwa ni ètò yìí wà fún. a ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tá a rí pé àwọn nǹkan yìí bóyá mú àléébù dání tó yẹ kí a pàkíyèsí ara wa pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀, tàbí tá a bá rà àwọn nǹkan tó ń dá wàhálà lẹ̀ bóyá nínú ilé láàrin lọ́kọláyà, bóyá láàrin ọmọ àti ìyá, tàbí láàrin ẹ̀gbọ́n àti àbúrò, tàbí láàrin mọ̀lẹ́bí, bó sì jẹ́ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, ọjọ́kùnrin sọ́kùnrin tàbí obìnrin sóbìnrin. gbogbo àwọn nǹkan tá a bá rí àléébù tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni là ń mú wá, là ń pàkíyèsí ara wa, káwo kùdìẹ̀kùdìẹ̀ tó kù ń bẹ̀. ẹnìkan ò ń dáa kó mọ́ kù síbì kan lóòótọ́, ṣùgbọ́n kọ́kọ́rọ́ tó bẹ yín ajá àwa Yorùbá jẹ́ ó pọ̀. ó wá fẹ́ dàbí ẹni pé àbílẹ̀ Yorùbá nìkan ni wà bàjẹ́ pọ̀ sí ni ní orílẹ̀-èdè Nàìjíríà, kò dẹ̀ rí bẹ́ẹ̀. ṣùgbọ́n tá a bá ń pàrọ̀ ọ̀dọ̀fin inú wa, tá à ń pàkíyèsí ara wa báyìí, ẹ̀rí àwọn ọ̀wà wọ̀nyí àmọ́ wọ́wọ́ ẹ̀bọlẹ̀ díẹ̀ torí pé ojú ti ọ̀rẹ́ mi ọ̀lójú òtí ọ̀tá ní bàbá aláìní tìjú nínú ẹ̀yìn méjèèjì. tó bá ti bá imú ogójúnù bí Yorùbá ṣe sọ. ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo àwọn ìwà tó bá jẹ́ àléébù láàrin àwa Yorùbá à ń mú jáde lórí ètò yìí láì fi bú ẹnikẹ́ni. tèmi ń bẹ lára mi, títẹ̀ ń bẹ lára tiẹ̀, oníkálukú àbí tiẹ̀ lára ni. kò sí ẹ̀dá kan tí Ọlọ́run dá tó pé tán, ṣùgbọ́n tá a bá ń wo àléébù ara wa tí a bá rí pé ó burú jù tó ń dá wàhálà alẹ̀, àmọ́ mú wá, àmọ́ àpàkíyèsí ara wa. bá a ṣe ń ṣètò ìkíṣí bá a kàn ń ṣe lásán náà pé ká kàn máa gbọ́ ká máa gbọ́n tínú. tá a bá ti ń ṣe ibi tó bá kù díẹ̀ káàtó, ẹ jẹ́ á máa túbẹ̀ ṣe ni, nítorí pé ìrọ̀rùn gí òun ìrọ̀rùn ẹyẹ. ẹ̀rí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ rándanrandan àtọ́lọ́run fún láǹfààní láti mọ wá sókè òkun ní lórílẹ̀‐èdè wa ń gbà ìtàn bẹ̀rẹ̀ rándanrandan kí wọ́n máa fò sọ́tún fò sósì kí wọ́n máa wó kí lọ́nà tí ò tọ́. wọ́n kígbe ńgbà náà pọ́n borúkọ Nàìjíríà jẹ. àwa tá àti láǹfààní nígbà náà àmọ́ rò pé kí ló kàn wá ń bẹ̀, jẹ́mi ń lọ airport ni àbí mò ń lọ ìlú èbó àbí mò ń ṣe kankan. ẹ wò báyé ṣe rí láyé òde òní, ẹ wò kò sí bó ṣe lè mọ́ tó, ò bá jẹ́ wòlíì jù bẹ́ẹ̀ lọ, ò bá jẹ́ àfáà jù bẹ́ẹ̀ lọ, ò bá níbẹ̀rù Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, kí ló ẹ mọ pin kọ́wọ́ ẹ mọ pin
tó jẹ́ pé iṣẹ́ làágùn ẹ̀ ló ń jẹ wàláhì tán bá ti rí páálí Nàìjíríà lọ́wọ́ ẹ̀ ní airport ní ìlúkìlú ni wọ́n ṣe kọ́kọ́ dá ẹ dúró náà tó mọ̀ ṣàẹ́ lọ́tún yẹ wò lọ́sì inú mọ̀ dábí wọn náà pé láì gbóògùn olóró láì ṣe nǹkan kan ẹ rí àwọn kan náà bàjẹ́ débi tó dé yẹn irú inú ìlú tá a wà tí kálukú wá wà káàkiri òkè òkun ẹ rí báwọn òyìnbó wọ́n ń ṣe tọ́lọ́hún a kàn máa ń rò pé wọn ò lẹ́sìn ni wọ́n ń ṣe tọ́lọ́hún torí pé wọ́n níbẹ̀rù Ọlọ́run wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ọmọnìkejì wọ́n ṣe fún wa lóore ọ̀fẹ́ tó àwọn tó ti délùú láti bí 30 ọdún sẹ́yìn 40 ọdún sẹ́yìn ọ̀nà ti jàǹfààní ìlú yìí bẹ́ẹ̀ ni àwa yóò kéré ńgbà náà a mọ̀ pé ńgbà kan wọn ń gba físà kan tó wà lù yìí gba páálí rẹ tó bá ti dé airport ní airport wọ́n ti stamp páálí ẹ̀ kò ń bọ̀ nìyẹn ẹ wo yí owó tá à ń fi gba físà nísìn ẹ ti ẹ wo yé ìdààmú ṣẹ́rí àwọn kan náà bẹ̀rẹ̀ díẹ̀ tó náà fún láǹfààní bẹ́ẹ̀ tí wọ́n ba bẹ̀jẹ́ lápé bọ́n ṣe ń kígbe ńgbà náà pé ẹ má bàjẹ́ ẹ rántí àwọn tó ń bọ̀ lẹ́yìn kò ní rí bẹ́ẹ̀ náà ni táwa náà mú wá lórí ètò yìí lọ́kàn òjọ̀kan gbogbo gbà àwọn nǹkan táwọn èèyàn ti bẹ̀rẹ̀ díẹ̀ tí wọ́n ń bàjẹ́ mo ń ṣe bí tèmi ni mo ń ṣe yóò rẹ lòmíì ìyẹn ni bàbá tàbí ìyá tó bá ń hùwà láabi ọmọ ẹ̀ ó jẹ́ ń bẹ̀ bọ́n ọmọ ẹ̀ ti kò kéré tó lóṣù náà ò tí ì bímọ ní ìsìn jẹ́bí mi ò tí ì bímọ àwọn pé wọ́n kẹsàn-án bàbá lórí ọmọ jẹ́bí ó bímọ tó bá yá ọmọ ẹ̀ yóò dé bá ń bẹ̀ gbogbo nǹkan táwa ń dé bá lókè òkun lé nìí tàbí mo ṣe ń sọ̀rọ̀ Yorùbá tàbọ̀rọ̀ Nàìjíríà láìda àwọn kan ni wọ́n ti bà jẹ́ táwa ń dé bá ẹ wò ìgbésí ayé nísìn mo láǹfààní láti mọ bàbá mi kan nípa ètò tí mo máa ń ṣe lórí rédíò ńgbà kan náà ni ètò àṣà ìbílẹ̀ wa bàbá mi wọ́n ti pẹ́ nílùú ìgan wọ́n tó ti délùú láti 50s ni wọ́n wá ń ṣàlàyé bí ìlú ìṣeré ìgbà náà wàláì bí ìgbà tó yẹ pé ilé tọ́pọ̀lọpọ̀ gan nílé lóde òní àwọn tó ń wà ńbẹ̀ gbà bí ìgbà tó yẹ pé ilé ọ̀fẹ́ ni tó nílé máa ń wà wọ́n kàn sílẹ̀kùn lélẹ̀ ní pé ilé tó bá wù ẹ́ kó sí nígbà náà ẹ̀rí àǹfààní tọ́pọ̀lọpọ̀ nígbà yẹn nìyí ṣùgbọ́n àwọn kan wọ́n ṣì lò ó wá di tí àwa táwọn ọmọgbà tí wọ́n ń lò tó ń jàǹfààní ẹ̀ àwa wá ń jìyà ẹ̀ ìdí nìyí tó yẹ pé ètò láwùjọ wa ó ṣe pàtàkì púpọ̀ a máa mú wá bí ẹ̀fẹ̀ bí àwàdà ni pẹ̀lú ẹnìkejì mi lórí ètò èyàn ìyá Adémiládé tí ò láǹfààní láti wá sórí ètò lénìí ẹ má bínú ó rán mi sí i pé òun tọrọ gáfárà lọ́wọ́ tó ló tẹlẹ́mù ẹ rí àwọn kan ni wọ́n ti jàǹfààní ẹ̀ táwa ń jẹ ìyẹ́ ẹ̀ lénìí gbogbo àwọn kan wọ̀nyí là ń gbé yẹ̀wò ṣùgbọ́n oòrùn tó wà lókè náà kó tó aṣọ gbẹ Yorùbá bọ̀ kówé ó jẹ́ tàwọn àgbà wọ́n ní ká pẹ́ ká tó gbọ́n ó sàn ju ká kú ká tó gbọ́n lọ ẹ má jẹ́ akú tán ká tó gbọ́n ìdí nìyí tá a fi mú àwọn nǹkan wá ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì láwọn tá a bá tún rí lálébù nínú ilé ẹ̀wò náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣètò nínú ìlú yìí lórí rédíò ni lórí tẹlifíṣàn ni káàkiri là ń pàkíyèsí àwọn òbí sáwọn ọmọ wa ẹ mójútó àwọn ọmọ yìí ẹ ṣe báyìí ẹ fàṣà káwọn ọmọ yìí ẹ fèdè káwọn ọmọ yìí ẹ ṣe bá ẹlòmíà ní àdóhùn kìíní kan bìrìtìsíkó lọ́mọ mi kìíní kan lọ́mọ mi ẹ mọ̀ wáṣẹ́ nìkan má yà ẹ ṣàmójútó ọmọ yín ẹ faradà ọkọ àtìyàwó ẹ faradà kẹjọ jùmọ̀ kẹtọ́ ọmọ yín kó má di pé ojú mẹ́rin ló bímọ ojú méjì ló ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ òkà sígbà náà a ní kí ni wọ́n sọ nǹkan ẹ rí ẹnìkan náà là ń sọ̀rọ̀ kan ní àná ó wá lù bí ìlú táwọn ọmọ lù pé tó bá burú tán ìwọ nìkan ní yóò kù wọ́n nìkan kọ́lọ́mọ́jì ó burú fún wa àwọn tó ń ṣẹlẹ̀ sílẹ̀ ní tó ń fara gba wọ́n mọ tó bà wọ́n lára nítorí pé ọmọ tá a kọ́ ní ó gbé ilé tá a kọ́ tà wàhálà ní dáfóbi ọmọ tí ò bá ti gba ẹ̀kọ́ tó yẹ kórókó wàhálà ní dáfóbi tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ẹ wò ó tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ dúdú wa nínú ìlú ìlénìí nínú ìlú London tá a wà lénìí ẹ wo tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ dúdú wa ẹ wo lẹwa Nàìjíríà náà ẹ rí i pé àwọn ọ̀dọ́ náà pọ̀ jù nínú àwọn kan láabi wọ̀nyí ẹ wo tó ń ṣẹlẹ̀ láyé òde òní bẹ́ẹ̀ ni àpọ̀lọpọ̀ ti ń pàkíyèsí ilé ìjọsìn gan wọ́n ń pàkíyèsí wa sí ẹ̀yin òbí ẹ mójútó àwọn ọmọ yín ẹ má ṣe báyìí àárín wọn ní kò sí tó kàn àwọn wọ́n ń ṣe tí wọ́n gbà náà nìyẹn ṣùgbọ́n tó gún bá jẹ́ lọ ọgbọ̀n jẹ́ bọ̀ náà bàbá wa mọ̀ ń sọ ìdí nìyí tó jẹ́ pé tá a bá ti ń ṣe àwọn ètò báyìí bí yóò tẹ́ bá ti ń gbétò tó nítumọ̀ tó ń pàkíyèsí yín ẹ má rò pé wọ́n ń bú yín ẹ má rò pé kí ni wọ́n ń sọ kán gbẹ́nu wọn sọ̀hún kí ló kàn wọ́n bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ nítorí pé
àwọn bàbá wa túbọ̀ kówe wọ́n bọ̀ kówe ó jẹ́ tàwọn àgbà wọ́n ní tára alẹ́ ẹni bá ń jẹ kòkòrò búburú tàbá ó tètè wí òun rúró rẹ̀ kò ní yá sùn lóru. ẹ wo tó ń ṣẹlẹ̀ láyé òde òní, ẹ wo bójú ṣe ń ti ìran Yorùbá káàkiri, àwa dúdú ẹ wo bójú ṣe ń tiwa káàkiri àgbáńláyé, àwa Nàìjíríà ẹ wo bójú ṣe ń tiwa káàkiri àgbáńláyé. àwọn kò lọ̀rọ̀ sí kan tí wọ́n ń fà létí ọ̀tún fà létí òsì tí wọn ò ká kún, àwọn náà dá ojú nǹkan wọ̀nyí lẹ̀. ṣùgbọ́n ẹ mọ̀jà wà náà pẹ̀lú ọ̀bọ̀jáwòrà tá a bá ti ń gbéyàwó lórí ètò yìí tó bá ta bá yín ẹ wo ẹ ronú sí ẹ̀sùn kàkà ẹ̀sùn mẹ́ta sọ̀rọ̀ ara yín kẹ́ ẹ̀ tún bẹ̀ ṣe yìí. fún àǹfààní ẹ̀ tí ẹ̀ ń gbọ́ lórí ètò yìí tí ètò yìí wà fún nìyẹn. gbogbo ẹ̀yin tí ẹ ti jẹ́ olólùfẹ́ wa ní orí ètò yìí láti ìgbàdégbà a kí yín, ẹ ṣeun gan, ẹ kú ìfẹ́. Bọ̀dé Adéṣẹ́gun BDK nu àfijì olórin nu náà dàpọ̀ mọ́ mi, Gabriel Oríadé ẹ ṣé, ìyáàfin Christiana so good ìyá àdúrà, sísítà mi dáadáa nù tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá lọ́lọ́ ní ọjọ́ Sunday. ẹ kú ọdún ẹ kú ìyèdún, àwọn náà ṣe 50 ọdún lókè ìpẹ̀ bá àwà sábà, 50 ọdún lókè ìpẹ̀ bá àwà sábà, ẹni tọ́lọ̀ bá ní kó ṣe 50th lókè ìpẹ̀ wà láì ti kúrò lábìkú gbogbo kúrò lábìkú àgbà gan pẹ̀lú ẹ ṣọdúnmọ́dún ẹ ṣe oṣùmọ́ṣù lágbára Elédùmarè. ìyáàfin Christiana so good ìyá àdúrà, ìgbà ọdún báyìí ọdún kan ni. ẹ kú ìnáwó òpin ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún ní ọjọ́ Sunday lọ́hùn, gbogbo wa náà ni a bá wọn gbéborùn débẹ̀ àgbéborùn ayọ̀ débẹ̀ tí a bá wọn ṣe àṣeyẹ. ohun ayọ̀ kò ní tán nílé gbogbo wa láti iléeṣẹ́ wa bí ìbílẹ̀ rédíò, látòrí aláṣẹ wa títí dé gbogbo àwa òṣìṣẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. akínyìn ìyáàfin Christiana so good àfijì olórin ẹ̀mí ni. ohun ayọ̀ láàmú bára wa ṣe ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ọba mímọ́ yeyeye, ọba mímọ́ yeyeye, ọba mímọ́ yeyeye, ọba mímọ́ yeyeye. Bàbá mo kẹ́kọ̀ọ́ ẹ̀ Èdùmàrè dá mi lóhùn bàbá. Bàbá mo kẹ́kọ̀ọ́ ẹ̀ Èdùmàrè dá mi lóhùn bàbá. ọ̀pọ̀ ń wájú kú ọ̀la ń lu ọwọ́ Èdùmàrè ń bẹ lẹ́yìn níbí. ojú ò bá dẹ̀ yìí pẹ̀lú ó dá mi lójú ojú olójú ojú ò bá dá láti lẹ́yìn mi ojú ò mà ní tọ́ ọmọ ẹgbẹ́ àwọn bí Adébáyọ̀ tọ́kẹ́ẹ̀tì alátìlẹ́yìn ẹgbẹ́ wa ni ọba jọmọ nìbàdàn alátìlẹ́yìn ẹgbẹ́ wa ni àwọn bí bàbá Adékúnlé Lájó alátìlẹ́yìn ẹgbẹ́ wa ni ojú ò bá dẹ̀ yìí. ẹ ṣe ìyáàfin olùtọ̀ wọ́n béèrè ìyá Adémiládé ó dá kan lọ síbì kan ni ó ti ní kí gbogbo yín lórí ètò yìí ó tọrọ gáfárà ẹ ṣeun gan. Abdulrazak Adelu Abdulrazak òun náà dàpọ̀ mọ́ lórí ètò ẹ máa ṣe ń gan ẹ ṣe é pọ̀ àdúpẹ́. ìyáàfin Yẹmí Ògúnjìmí ẹ̀yin náà ẹ ṣeun gan ọ̀dàpọ̀ ọ̀mọdé méjì aláyọ̀ká ẹ ṣeun gan. Oyètọ́lá Adéọlá ẹ ṣeun gan. má ṣe ṣerú ẹgbẹ́ mi mò ń bẹ̀bẹ̀ o. jáde lẹ́nu ọgbẹ́ kì í ráyọ̀yọ̀ o. orí mi má jẹ́ rògùn bàánújẹ́ kí láyé mi túbọ̀ má tòrò o. má ṣe ṣerú ẹgbẹ́ mi mò ń bẹ̀bẹ̀ o. jáde lẹ́nu ọgbẹ́ kì í ráyọ̀yọ̀ o. orí mi má jẹ́ rògùn bàánújẹ́ kí láyé mi túbọ̀ má tòrò o. bàbá mi ṣe bàbá mi ṣe bàbá mi ṣe.
lẹ́sẹ̀ tí wọ́n bá jáwọ́. sáyé wọn ní orí mi ò bá wọlé. bàbá mi ṣe bá mi ṣe bàbá mi ṣe òkìyàkìyà bàbá mi ṣe bá mi ṣe bàbá mi ṣe òkìyàkìyà. Yáàfin Ọmọlọ́lá lọ́lá ẹ ṣeun gan tí wọ́n dàpọ̀ mọ́ wa ní orí ètò yìí wọ́n ti kí wa pé àpò ètò ẹ náà ṣeun ẹ kú ìtẹ́tísí ẹ Farah Fadras àná ń wò wá lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Williams Ọláyínká ẹ ṣeun gan ẹ ti kí mi mo dúpẹ́ ní ọwọ́ yín ẹ kú fẹ́ ẹ máa bẹ́tò bọ̀. jáde lẹ́nu ọ̀pọ̀jù láyọ̀ ọ̀rẹ́ mi máa ṣàrògùn bàlújẹ́ ilé ayé mi túbọ̀ máa tó bàbá mi ṣe bàbá mi ṣe bàbá mi ṣe òkìyàkìyà bàbá mi ṣe bàbá mi ṣe bàbá mi ṣe òkìyàkìyà. bínú tó ń bínú ajá máa ń bínú bàbá tó ń pẹ̀lú ajá máa ń pẹ̀lú bàbá sáré 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 bàbá sábú wọ́n tán mú bàbá sì ní àgbàjá tápá bá ti jábọ̀ bá ti jábọ̀ bá sì ní àgbàjá tápá bá ti. bàbá mi ṣe bàbá mi ṣe bàbá mi ṣe kíákíá bàbá mi ṣe bàbá mi ṣe bàbá mi ṣe kíákíá. béèyàn bá tiẹ̀ ń bínú tọ́lọ́hún bá ti bínú èwo àbùṣe òbùṣe ní èwo là kíni àtúmọ̀ fapá jánu sí Adéṣọlá bá kíni ó máa ṣeun gan àbúrò mi dáadáa náà ti dapò wọn ní orí ètò àfíjú pèdèpèdè nu òṣèǹgbà àkókò òpin ọ̀sẹ̀ o àkókò fàájì. májọ ṣe lọ́gbẹ̀ẹ́ mi mò ń bẹ̀bẹ̀ o jáde lẹ́nu ọ̀pẹ̀ kì í ráyọ̀yọ̀ orí mi má jáde kùn bàlújẹ́ ilé ayé mi túbọ̀ máa dòrò májọ ṣe lọ́gbẹ̀ẹ́ mi mò ń bẹ̀bẹ̀ o jáde lẹ́nu ọ̀pẹ̀ kì í ráyọ̀yọ̀ orí mi má jáde kùn bàlújẹ́ ilé ayé mi túbọ̀ máa dòrò bàbá mi ṣe bàbá mi ṣe bàbá mi ṣe kíákíá bàbá mi ṣe bàbá mi ṣe. a mọ̀ pé Ọlọ́run ò dáwọn míì fún nǹkan míì ju kó mọ̀ pẹ̀gàn lọ kó mọ̀ dìtẹ̀ kó mọ̀ dúkù káàkiri Ọlọ́run ṣe dáwọn míì ní ẹ jẹ́ tètè jáwọ́ kẹ́ mọ́ bàa jáṣẹ̀ ẹ tètè máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ọ̀run ọ̀pá àdíwá o. ń bínú ara wa sí kí là ń dìtẹ̀ ara wa sí nítorí pé Ọlọ́run tó dá kálukú ó ti dá náà ẹ̀rí kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ń yá wa jura wa lọ ní ẹ̀ tó bá dáa fún lè ní dunnú sí má bínú sí pẹ bá ń jà lénìyàn ò ní pé kó máa gbèrò ẹ̀ láburú kó fẹ́ farilẹ̀ dandan kí là fẹ́ fi ṣe àbílẹ̀ ayé náà kọ ọdún mélòó la fẹ́ lò ń bẹ minus ọjọ́ òní kúrò nínú ọdún tẹ́ lò láyé ní tó ti yẹ ń bẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni bí ìsọkúsọ ló máa rí tá a bá sọ ń gbà náà minus ọjọ́ òní kúrò nínú ọjọ́ tá a lò lókè ìpẹ́ bẹ́ẹ̀ ni òní tó ti yẹ ń bẹ̀ àátùmú ọ̀la náà ọ̀la tó yẹ ń bẹ̀ a lè dájọ́ ọ̀nà tàbá kádájọ́ nǹkan sọ́nà pé ó kùsù mẹ́ta kùsù méjì mọ̀ pé gẹ̀rẹ́gẹ̀rẹ́ à ń súnmọ́jọ́ kú wa nìyẹn kọ́lọ̀ba kò jẹ́ àdàgbà kájọ. lọ́jọ́ tàbá bímọ titun sílẹ̀ ayé lónílé ìtàlejò ló máa kí ni kú ewu. lọ́jọ́ tàbá bímọ titun sílẹ̀ ayé tónílé ìtàlejò ló máa kí ni kú ewu. ọ̀tá ọmọdé bẹ̀rẹ̀ láti bí ìrágòrò kádàní ló jẹnu ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní kádàní lóminú
ó ti bẹ̀rẹ̀ tẹ́ni ní ó ti bá dáwọ́ ayé. bínú pé mo ń dálù mọ́ ẹ ní ìdí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jó tẹ̀ ń ṣe mùkúlùmùkẹ́ ayọ̀ ní tán lé gbogbo alágbára Elédùmarè inú wa ó dùn kálẹ̀ ànírógun ìbànújẹ́ lágbára Elédùmarè nítorí àsìkò wa ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ wọn lórí ètò àkíyìn Máyọ̀wá Abídòyè ò ṣeun gan Kẹ́mi Àkàndé ẹ ṣeun gan ẹ kú ìfẹ́ wọn ti dàpọ̀ wọn ní orí ètò ní báyìí a sọ̀rọ̀ kan ní ìjẹjọ lórí ètò yìí ẹ má bínú nípa ẹni wa kan tí a ṣe aráfẹ́ra kù ẹ̀ ìyẹn olóògbé Hakeem Salam tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ West àfijù onílù ni tó jẹ́ pé ó ti dá àwọn èèyàn lárayá ní káàkiri ní ìlú London bí nílùú Nàìjíríà ní kó tó di kókó lọ́hùn-ún tó ti múnú àwọn èèyàn dùn torí pé amúlùdùn ni wá olórin ni wá ni onílù ni wá ni àwa la múlùdùn àwa la múgbòrò dùn ṣùgbọ́n tí Ọlọ́run kádàrá pé àsìkò tiẹ̀ tó ti dé bus stop ẹ̀ láti bọ́ sílẹ̀ inú ọkọ̀ ẹmọ̀sọ̀sọ̀ lẹ́ẹ̀kan gbogbo wa ẹ̀já minus ọjọ́ òní káyọ̀ ọjọ́ òní kúrò lọ́jọ́ nínú ọjọ́ tá lò lókè ìpẹ́ tó tún yẹ ńlẹ́ nìyẹn kọ́lọ́ba kó lọ rẹ̀ mí wa àdúrà tá a mọ̀ ṣe fúnra wa náà ni à ń fi encourage ara wa ni mo asọ́nìjẹjọ lórí ètò pé a fi àkáǹtì kan sílẹ̀ tí ẹ lè máa bá wa ẹni tó bá fẹ́ bá wa ìrànlọ́wọ́ là ń tọrọ nítorí pé tí ó bá ti di pé èèyàn kú sílùú yìí ẹ̀rí ó ti di òkú owó nù bí àwọn kan wọ́n ní èèyàn ń sun láàyè wọ́n ní ọjọ́ abákú là á dèrè tí wọ́n bá ti kú sílùú yìí ó dèrè nù wọ́n gbé lọ lé ni wọ́n sì sílùú yìí ní owó ni ìdí nìyí tó fi jẹ́ pé a fi ń tọrọ à ń bẹ̀bẹ̀ fún ẹ̀yin yẹn ẹlẹ́yinjú àánú torí pé irú nǹkan báyìí ẹ̀rí nǹkan tó ṣúọ̀jù ni gbogbo wa la dágbádá kú ọjọ́ kan náà ni kálukú fayé lẹ̀ ìkọ̀ọ̀kan èjèèjì báyìí náà ni kọ́lọ́ọ̀bà kó lọ́rọ̀ ẹ̀mí wa gbogbo àwọn ẹgbẹ́ onílù àti parapọ̀ tó jẹ́ pé a ti ń gbìyànjú lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé owó ti ń wọlé dáadáa lórí ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n ní ẹlẹ́rù ní gbé níbi tó ti wúwo kí wọ́n tó bá kọfẹ́ náà àwa náà ti gbẹ́rù wa níbi tó ti wúwo ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ tolótẹlẹ́mù gbogbo ọmọ kóòtù òjìrì ọmọ Yorùbá àtàtà gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú kẹ́ ràn wá lọ́wọ́ láti fún olóògbé Hakeem Salami ní ká ṣojú ká sẹ̀yìn ẹ̀ ká fún níbi fitting burial kó jẹ́ pé kókó ẹ̀ kó mọ́ra rẹ̀ ẹ dákun abẹ̀yìn ni má fi account number ẹ sílẹ̀ nísìnyí account number kan wà tó jẹ́ pé àwọn ilé ìjọsìn tí ó ti bá wọn jọ́sìn tí wọ́n ti gbé kalẹ̀ ṣùgbọ́n àwa ẹgbẹ́ onílù náà à ń ṣe tiwa jẹ́ pé nígbà tó bá yá ìgbòdá náà tá a bá rí àákó papọ̀ pẹ̀lú àwọn ilé ìjọsìn àtàwọn tí wọ́n bá wa ṣètò nípa ọ̀rọ̀ òkú Hakeem yìí kó lè já síbi tó dáa gbogbo àwa parapọ̀ ńgbà náà níta bá rí bẹ́ẹ̀ sì ni a máa fi tó ẹ̀yin èèyàn wa létí bó bá ṣe ń lọ nípa ẹ̀ ní báyìí a sì ní oṣù kan sí gédéńgbé kó tó di pé a gbé òkú olóògbé Hakeem Salami a gbé lọ sí ìlú Nàìjíríà tí gbogbo wa tí a fẹnu kò sí ni pé kí wọ́n gbé òkú olóògbé kí wọ́n gbé lọ sí ìlú Nàìjíríà k'Elédùmarè kó jẹ́ kí gbogbo wa mórí délé ká mọ́ rírú ẹ̀ mọ́ láàrin wa ẹnikẹ́ni tí ó bá fẹ́ ràn wá lọ́wọ́ ní orí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ olóògbé yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run account number tí máa pè yìí ẹ jọ̀ọ́ ìyìn tẹ́ ẹ bá ní kò sí owó tó kéré jù tí irú nǹkan báyìí bá ti dé kò sí owó tó kéré jù wọ́n ní ẹ tó ń gbẹ́lẹ̀ ló ń pòkú mọ́ ẹ tó bá ń sunkún ariwo lásán ní ń pa ọ ẹ̀rí
ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ẹni gbogbo wa Ọlọ́run ní ṣe wá ní òkú ìsìn yìí o. Ẹ lè fowó yín sí inú àkáǹtì yìí Santander Bank ni Santander Bank short code 090129 short code 090129 account number 0556158 account number 0556158 short code 090129 account number 0556158 orúkọ tó wà lórí àkáǹtì yẹn ni Mr. T for Tango, O for Orange, TO Àyànníyì. A fi orúkọ yìí àti àkáǹtì yìí a fi sí ojú móhùnmáwòrán wa láìpẹ́ láì jìnnà. Arọ gbogbo torí tẹlẹ́mù ọmọ Yorùbá àtàtà a ní fi wé ẹ̀gbà tí ẹ bá nípa ìbá jẹ́ £5, ìbá jẹ́ £10, ìbá jẹ́ jù bẹ́ẹ̀ lọ ni ẹ dákun ká fi palẹ̀ òkú olóògbé yìí mọ́. Gbogbo àwa tí a súnmọ́ olóògbé náà àti ń sapá wa ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan òjijì ni kò sẹ́ni tó ń dájọ́ kú sọ́nà nǹkan téèyàn ń palẹ̀ mọ́ fún ni ìmọ̀ ń bá ní lójijì bẹ́ẹ̀ náà ni a ti ń gbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a fẹ́ ìrànlọ́wọ́ yín ẹ̀yin ẹlẹ́yinjú àánú kẹ́ ràn wá lọ́wọ́ lórí eléyìí àní fìwé ẹ̀gbá o láìpẹ́ láì jìnnà account details yìí a fi sí ojú móhùnmáwòrán wa tí ẹ̀ ń wò yìí gbogbo ohun tí ẹ bá nípa láti fi ràn wá lọ́wọ́ ọdún wa jìnnà síra wọn. A bá fi àkáǹtì kan gbòógì sílẹ̀ ṣùgbọ́n èmi ń ṣètò tèmi nìyí n tó bá wọlé níbí iléeṣẹ́ yìí a fẹ́ mọ̀ tí ń ṣe pé àáṣẹ máa nàgà tàbí máa pe ẹnìkan tẹ́ bá sì ti fi owó yín sínú àkáǹtì ẹ fi orúkọ yín ṣe reference ká lè mọ̀ pé ẹni báyìí yìí báyìí náà ló fi lẹ̀ nítorí pé a gbọ́dọ̀ ṣe ká yanjú owó yìí ká ṣe òǹkà rẹ̀ fún gbogbo ayé ẹ dákun ọdún á jìnnà síra wọn lágbára Elédùmarè àní fìwé ẹ̀san fúnra wa lágbára Elédùmarè. wọ́n fún lórúkọ alákọ̀ọ́rí àkàdá ń ṣe lórojú kóíkóí. ìyá wa débi pé aláṣọ àdúrà ẹ ṣeun gan ẹ kú àbọ̀ sórí ètò. ẹgbẹ́ ni ìyáàfin Yẹmí Ògúnjìmí Santander Bank ní short code ẹ̀ ní 0901 ẹ lè bá mi tẹ̀ sí ojú móhùnmáwòrán náà Santander Bank short code 090129 090129 account number 0556158 account number 0556158 short code 090129 account number 0556158 Santander Bank orúkọ tó wà lórí ẹni T.O. Àyànníyì. Kí owó tí ẹ bá fẹ́ fi ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ òkú olóògbé Akeem Salami ẹ jọ̀ọ́ ẹ bá wa fi sínú àkáǹtì yìí ọdún á jìnnà síra wọn ní agbára Elédùmarè. ìyáàfin Yẹmí Ògúnjìmí ẹ ṣeun gan mo dúpẹ́ ní ọwọ́ yín wọ́n ti bá wa tẹ details account details yìí wọ́n ti bá wa tẹ láìpẹ́ láì jìnnà á fi sójú móhùnmáwòrán wa náà account details tí ẹ lè san owó yìí sí ẹ ṣeun gan. pẹ̀lú ọmọ ẹ̀ tí wọ́n ń sin kẹ́tẹ́kẹ́tẹ́. ẹ̀sìn pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́. ó dàbí mọ́tò tí wọ́n ń mú lọ́sọ̀dẹ̀.
mo ti rí ẹ mẹ́rin ìyá Adémiládé mórí ẹ tó ti kí mi ó ṣeun gan ọkú pẹ̀pọ̀ sísìn mo ti bẹ́ẹ̀ jíṣẹ́ fún gbogbo àwọn ará ilé o wọ́n ti ń yọ mí lẹ́nu pé àwọn orí Adémiládé o. kẹ́tẹ́kẹ́tẹ́ ti dàgbà bàbá pẹ́ lọ́mọ ẹ̀ wọ́n bá múra òde wọ́n bá rìnrìn àjò kan. ẹ ṣe ń gbọ́ mo dúpẹ́ ọ̀gá mi Saka Oyèwọlé àwọn náà ti dapọ̀ wọn ní orí ètò ẹ ṣe akú fàájì òpin ọ̀sẹ̀. ẹ jọ náà ẹ bá mi tẹ àkáǹtì sí ojú ìgbòmọ̀wòrán wa. ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀ ẹ̀dá ọmọ aráyé. nígbà tí wọ́n tẹ àkáǹtì tí ẹni tí owó sọwọ́ sí wa fún ti ìpalẹ̀mọ́ òkú olóògbé Hakeem Salami tó jẹ́ ọ̀kan lára àwọn amúlùdùn ní ìlú London bí ní báyìí ètò láwùjọ wa náà ni ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ á kàn lu agbami ètò torí bó tilẹ̀ jẹ́ pé ẹnìkejì mi ní orí ètò bàbá ìyá Adémiládé kò láǹfààní láti wá sórí ètò lénìí síbẹ̀síbẹ̀ àgbẹ̀ nǹkan yẹ̀wò torí kẹ́lẹ̀ jẹ àǹfààní ètò tó jẹ́ pé àárá àǹfààní jẹ́ ń bẹ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ ẹ má bàa bọ̀ lórí ètò ẹ kú ìkàlẹ̀. bàbá bá tún súré ó gbọ́mọ sílẹ̀ ó sáré gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó tún gbọ́mọ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni méjì rèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n mú rìn àjò wọn kan wọ́n ń lọ bọ́dún ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀ ẹ̀dá ọmọ aráyé. ọmọ aráyé tún ní áwù ọmọdé bàbá aláìláàánú nìyí ẹ̀yin méjèèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni. bàbá máa ń òkè títí ó ní màá tẹ̀yìn lọ́rùn ẹ̀yin ẹ̀dá ọmọ aráyé. bàbá bá gbọ́mọ sílẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ òun náà bọ́ sílẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́nà fún bàbá pẹ̀lú ọmọ ẹ̀ wọ́n fẹ́ ṣe rìn tẹ̀lé bí wọ́n tún ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀ ẹ̀dá ọmọ aráyé. ọmọ aráyé tún ní áwù méjèèjì ẹrú ayé ni ẹ̀rọ ìlẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ lógo. bàbá pẹ̀lú ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí wọ́n bọ́ sílẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ níwájú. ọ̀gá mi dáadáa Alhaji Tajudeen Ashanti Ṣọlá láti France lọ́hùn àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò bẹ́ẹ̀ ni Kúnlé Ọlábọ̀dé Àyànkúnlé nù ó ṣe ń gan o a kú ọ̀rọ̀ èèyàn wa o ọdún àjìnà síra wọn. ilẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ lóko bàbá bá bójú òkè ó bá rántí orin chief commander ó ní ẹ̀dẹ́kun ẹ̀fẹ̀ yìí kọ́kọ́. bẹ́ẹ̀ ni kò sọ́gbọ́n tá a lè dá kò síwà tá a lè wù tá a táyé lọ́rùn ta ló táyé lọ́rùn ta ló fẹ́ táyé lọ́rùn o fẹ́ táwọn èèyàn lọ́rùn àbí ẹ̀ ń tanra rẹ̀ máa gara rẹ̀ bí àṣà ẹnìkan ní máa gara rẹ̀ kò sẹ́ni tó lè táyé lọ́rùn
ká ṣe wọn tá a bá lè ṣe ni èyí tí ọlọ́run ọba tí ó yọ́nú sí wa ní ká ṣáà ṣe a lè ṣe tán ẹ jẹ́ á gbìyànjú kò sẹ́ni tó lè táyé lọ́rùn o wọ́n á rò pé ó tẹ̀yàn lọ́rùn láyé nítorí pé ibi tó wà làwọn èèyàn fẹ́ wà bẹ́ẹ̀ ni ibi tó wà gangan ló fẹ́ wà tó bá lówó tó ń ṣe tó ń wẹ̀ tó tọ́ fáwọn èèyàn tó ń fún wọn lówó tó ń dáṣọ fún wọn tó ń kọ́lé fún wọn tó kò lè tẹ́ wọn lọ́rùn ni kò lè táyé lọ́rùn ni àwọn tó ń ṣe fún gan-an yẹn gan-an ní wọ́n bu ẹ akíṣe wọ́n lè sọ pé òun lòrà wa wọn ni àwọn gbogbo tó ń ṣe ó máa fi gbá àsìkí wa ni ẹ̀rílẹ̀ ayé báyìí a lè táyé lọ́rùn aṣáṣìwọ̀n tá a bá lè ṣe. agbábí ètò láwùjọ wa òun náà ni àfẹ́kàn ọ̀bá yìí bó ṣe wù kó mọ àámú nǹkan tí a tún fi kọ́gbọ́n náà sílẹ̀ lórí ètò ti tèmi ẹ máa bá mi bọ̀. ilé ayé bùbá díẹ̀ ní o. ọmọ aráyé àṣẹrẹ o. àfikà hùwà rere ló pẹ́. ọmọ aráyé àṣẹrẹ o. ilé ayé bùbá díẹ̀ ní o. ọmọ aráyé àṣẹrẹ o. kọ́mọ̀dá ẹbí níṣà. Do your best and leave the rest. Mama, Ebenezer. Do your best and leave the rest. Ó ti tán níta nílò ilé ayé nìyẹn. Do your best and leave the rest. Ṣé wọn tó o bá lè ṣe gbìyànjú pé o ṣe dáadáa best ní ká ṣe do your best and leave the rest. Má hùwà burúkú ṣe wọn bá tó o bá lè ṣe wọ́n yín ẹ wọ́n bú ẹ ìyẹn ò kàn ẹ́ mọ́ ó ti ṣe tiẹ̀ fún ọlọ́run ọba. Bible master èèyàn mi dáadáa ọ̀nà dàpọ̀ mọ́ ní orí ètò. Adéníjì Adéjọkùn ọ̀nà dàpọ̀ mọ́ mi ní orí ètò. Ó ṣe gan èèyàn mi Kúnlé Ọlábọ̀dé Àyànlọ́wọ̀ Àyànkúnlé nù Àyànkúnlé ti K1 ó ṣe gan o àníyàrá wa lágbára Elédùmarè. Rachel Abọ́láńlé ara nìyẹn ara kéńgé àfíjú pèdèpèdè ní òun náà èèyàn mi dáadáa ẹ̀lẹ́mbẹ̀ o akúfàájì òpin ọ̀sẹ̀ lẹ́ni ní abala ti láwùjọ wa òun náà ni àkànlù báyìí ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tẹ́tí sí wa gbogbo ìgbà ẹ̀yin olólùfẹ́ wa ní orí ètò yìí ó ń bọ̀ báyìí àwọn làádẹ́ẹ̀dẹ́ o ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o ẹjọ́ ìyá Adémiládé mo tún mú wá fún ilé ni o ẹ máa sọ pé mo láṣojú ẹ tí ó sì gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé gàǹpà àtò ẹ rí bí ìyá Adémiládé kò sí lórí ètò lénìí ó lọ bìkan ní lóòótọ́ ṣùgbọ́n ó ṣe ń ṣe ó ń légbà kan jọ̀rin lọ fún ìyá Adémiládé èmi náà sì ti wá pinnu lọ́kàn ara mi báyìí nǹkan tí màá ṣe. Bí Adémiládé tí ò bá wọn lọ patí kó lè ọ̀rẹ́ nǹkan wọ́n ń ṣe patí o wọ́n ṣe kìnnì kan omi ó lè sọ pé àwọn ó tètè lọ àwọn ó lọ́ọ̀lẹ̀ ní o kìnnì kan o Birmingham ní o Manchester ní o Italy ní o China ní o ó kò síbi tí ò ní bá àwọn ti lọ ṣe patí omi ò lè lọ kó jẹ́ pé bí ijọ́ mẹ́ta aláwọn tráfù lọ à ń lọ Germany à ń lọ kìnnì kan gbogbo olú yóò ti lọ máa ṣe pàtì èyàn ò bẹ́ẹ̀ lílọ ètò lọ ní ìsìn ó ní àbúrò nǹkan àṣẹ bá rà àwọn ẹbí ẹ̀ tẹ́nìkan bá ti wá ṣe nǹkan báyìí nǹkan bá ti ṣẹlẹ̀ pẹ̀rẹ̀ báyìí bó bá bímọ báyìí ìyá Adémiládé ń kó lọ́nu àbúrò mi ló bímọ kìnnì kan òun ó sì lọ tọ́jú ẹ̀ ó lè lọ kó lọ́sẹ̀ méjì kó lọ́sẹ̀ mẹ́ta ẹ̀rí ẹjọ́ ìyá Adémiládé ni mo fi ń sùn yìí o gbàtẹ́ pé ọkùnrin dé wọn láṣejù èmi náà sì ti pin lọ́kàn ara mi báyìí ìdí nù tó fi jẹ́ pé àwọn bàbá wa wọn ò ní aláya kan òkú òlápọn nígbà ìyá Adémiládé bá lọ báwọn mú àwọn ọmọ fi irùngbọ̀n funfun lọmọ fi fẹ́ náà mọ̀lá ní kíṣìnì só bójú mu bẹ́ẹ̀ ìpinnu tèmi wá nì
èmi náà mo ti fẹ́ ìyàwó mi síta bó bá wù ẹ́ sọ fún bó bá wù ẹ́ mọ́ sọ fún kò kan èmi ìpinnu tèmi nù nítorí pé èmi ò kí n tiẹ̀ wá gbádùn pé mo tiẹ̀ wá níyàwó gan lé mọ́ báyìí nísìn àbúrò rẹ̀ kan ló tún ló bímọ ní ìsìn ló tún lọ ẹni tó dáa gbàwó lóde ó ní ọ̀sẹ̀ mẹ́ta lóde ó sábà tọ́jú ọmọ ó ní ó sì jẹ́ pé ìwọ nìkan ni ṣé ìwọ ló ráàyè torí pé mo ń fún ẹ láàyè mo sì pé àti sọ ní kọ̀kọ̀ àti sọ ní bàbá ṣùgbọ́n ní ìsìn ìpinnu tèmi nù mo ti ṣe ìpinnu tèmi báyìí èmi náà ti fẹ́ yàwó ẹnìkan ò lè sọ mí di bàbá kùjẹ̀rẹ̀ ní nínú ilé nígbà èmi bá ń pa mí kí n máa lọ kí n lọ mọ yí àmàlà kán ọ̀rẹ́ mi kan ọmọ gbọ́dọ̀ wá wá pé Adémiládé kọ́ olólọ́bì kan wọn ò ní bèèrè náà pé gbogbo ìgbà ní mọ travel ti ẹ̀ ni ọ̀rọ̀ Adémiládé nù èyí mo fẹ́ káṣọ lẹ́nu bẹ́ẹ̀ bá bú mi ẹ bú mi bẹ́ẹ̀ dá mi lẹ́bi ẹ dá mi lẹ́bi bẹ́ẹ̀ yìn mi ẹ yìn mi ibi ẹ bá sì tọ̀ oníkà ẹ sọ sí èmi náà ti fẹ́ yàwó kejì ní ìsìn ntaari bẹ́ẹ̀ lé mi nìyẹn torí kó máa fi mílẹ̀ gbogbo gbà kó jẹ́ pé mi nìkan ó jẹ́ ní òtútù náà ó lè kóhun lọ máa mọ dájí ni máa mọ wọ kíṣìn gbúrúgbúrúgbúrú àwọn ọmọ wà mẹ́ẹ̀ tó jẹ́ pé àmójútó èmi nìkan náà ni tí ì ṣe pé bóyá àbí nǹkan kan pàtàkì kan náà ló lọ ṣe ó ṣe jẹ́ abólóde fẹ̀ẹ́ lójú ẹ̀dọ́ ìyá Adémiládé tí mo mú wálé nínú ntẹ́yìn bá rí sínú ọ̀rọ̀ bóyá kí n náà ká obìnrin kí n máa wò ó ni tí tọdún fi lọ tán lórí olú ẹ̀ tẹ́tẹ́ ká mọ̀mọ́ tẹ̀pá lọ kí sì lọ wá ń jẹ kí lẹ rí sí ọ̀rọ̀ ya Adémiládé nìyẹn mo mú wáyé òní ijó ọ̀la àríyá ni mi ò sì ní ó mọ̀já lọ bí tó lọ tó kó o padà wá nínú ilé kó wá gbọ́njẹ fún mi tọ́jú àwọn ọmọ yóò mọ̀ fò káàkiri bí ẹyẹ ẹ tí mo mú wálé nínú ìyáàfin orítọ̀ ìyàwó ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ìyàwó aláya kan kúrò lágbọ̀n aláya kan kò kúrò lágbọ̀n ìṣẹ́ bàbá wa rò gan-an ẹ̀rí pé gbogbo òwe Yorùbá ló nítumọ̀ ọ̀nà wọ́n gbá rìsáàchì ni kán tó máa pa gbogbo òwe tó ń pa àwọn yẹn ẹni aláya kan kò kúrò lágbọ̀n ẹ̀rí báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ọmọ wa tí ìdàgbà kún wọn gbéyàwó kan mọ́ bímọ nìyẹn ẹ mọ̀ pé tí ìyàwó ọmọ bá ti bímọ báyìí tàbọ́mọ náà bá bímọ nílé ọkọ ẹ̀ ìyá ní ó lọ wọn ò ní pé kí bàbá ó lọ ìyá ní ó lọ tọ́jú ọmọ wọ́n lè lóṣù mẹ́ta wọ́n lè lóṣù mẹ́fà ń bẹ̀ kò tí ì sí yẹn báyìí tí ọmọ abádàgbà ń sì náà bá bẹ̀rẹ̀ sí bímọ rí pé mo wọ one chance nínú èkó tó rí bẹ́ẹ̀ èmi náà ti wá wọ̀ọ̀kọ̀ fi ṣàdá bó ṣe rí nù ìyá àfi wọlé tọ̀. Àfọwọ́fọ́ náà kì í ṣe kéré kó má dàbọ̀ máa yá. Tí ẹ bá fẹ́ pè wọlé bóyá ó ní ọ̀rọ̀ ìyànjú tẹ fẹ́ fún mi tàbí fún ìyá Adémiládé fún gbogbo wa tó pálapàla tó ń wù yìí ẹ pè sórí 07459353799 07459353799 ẹ̀jẹ̀ bá wà ní òkè òkun ẹ fi +44 síwájú ẹ̀ka kẹwàá tẹ 7459353799 7459353799 ìbílẹ̀ rédíò tiwantiwa. ìṣẹ́rí ọlọ́fin ṣàlàyé wà yí ọmọdé kúnlé. ẹ jọ̀ọ́ o ìlú London làwa wà o làwà báyìí o. Àmọ̀kẹ́ Adémi Ajíjọlá náà ní gbogbo ìṣẹ̀rí ọlọ́fin. Ìyá àdóní àlàájá ni ó. Ìyá àlàájá yá àbọ̀dé. Ìyá àlàájá Ràṣídì. Mama alájà Kúbúrà àti yìí. Mama alájì Súlé mọ̀nà ọmọ ìjọ.
ẹkùn ní alájà olórí ìlú. àjàṣẹ́rì ìfáàtù. ní abala láwùjọ wa lénìí etí amúwá lénìí fún ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni bàbá Adémiládé ti mẹ́jọ ìyá Adémiládé wá báyìí. ìyá Adémiládé gbogbo ògbà ní ríbi lọ bí wọn ò lọ ṣe patí nílùú òkèèrè èyí ò rí àwọn ẹbí rẹ̀ kan tí wọ́n bímọ tí ó lọ bá wọn tọ́jú ọmọ bíi kó lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta èmi ó sì ń pa èmi lára nínú ilé nítorí pé wọn ò róúnjẹ àsìkò jẹ gẹ́gẹ́ bí ẹni tó níyàwó nínú ilé wọn ò róorun àsìkò sùn gẹ́gẹ́ bí ẹni tó níyàwó nínú ilé èyí lèmi náà fi pinnu pé ìyàwó kejì ó ti tó gẹ́ẹ́ báyìí láti fẹ́ bàtẹ́wà gbé ọkùnrin dé o ìyá Adémiládé ní bá jìyà látijọ́ yìí o kò rí pé òun fẹ́ yàwó mo ti pe tíẹ̀ mo ti pè lọ́tún mo fà lósì kò gbọ́ o bí ká máa lọ bá ẹbí ká lọ máa bá tọ́jú ọmọ ká lọ máa bá ṣènáwó ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan ní gbogbo ìgbà kò sí àárín oṣù náà ìyá Adémiládé yóò rí ibìkan lọ sáà ni èyí tó jẹ́ mi náà ṣe ìpinnu tèmi ni kí ni ìmọ̀ràn tẹ́yìn ní fún ìyá Adémiládé kí ni ìmọ̀ràn tẹ́yìn ní fún mi lórí ẹ̀ 07459353799 07459353799 07459353799 sódà bẹ́ẹ̀ bí ìyá Adémiládé bó ṣe ń ṣe sódà kóbìnrin kọ́kọ́ mọ̀ tí wàá gbádùn obìnrin nínú ilé máa lọ mọ travel ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta gbogbo ìgbà sáá yóò rí ibì kan lọ ni sódà bẹ́ẹ̀ kóbìnrin máa ṣe bẹ́ẹ̀ fún ọkọ nínú ilé kó yá pé mo bá ti lọ báyìí ọkọ ni ó mọ wọ ilé ìdáná ni ó mọ dáná ọ̀sán àárọ̀ ni ó mọ dátọ̀sán ni ó mọ dátalẹ́ fúnra rẹ̀ sódà bẹ́ẹ̀ sódà kóbìnrin mọ wúwà bẹ́ẹ̀ láwùjọ ọkọ èmi náà sì ti wá pinnu nísìn ìyàwó kejì èmi náà fẹ́ ìyàwó kejì wọn ò sálè mọ́ lọ bìkan lẹ́ẹ̀kan náà ẹ mọ́ kó ń bá. a ní àtẹ̀sọ́wọ́ láti ọ̀dọ̀ ìyáàfin Olètọ̀ wọ́n ní ìyá Adémiládé fi àṣejù sí ṣùgbọ́n orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ wò ìmọ̀ràn náà ni nígbà tá a bá fàyàn létí ọ̀tún tá a fà á lósì tá a sọ̀rọ̀ ń kọ̀kọ̀ tá a sọ̀rọ̀ ń bàbá téèyàn ò bá yí padà ńkọ́ ẹ sì mọ̀ pé oúnjẹ jíjẹ nǹkan ó dáa kí là ń fẹ́yàwó gan fún ṣebí kó lè tọ́jú wa nú lé ni kì í ṣe pé torí ọmọ nìkan la fi fẹ́yàwó àwa ti tó pé àti bí ṣe bí mo ti bímọ fún àwọn ìtọ́jú yòókù ńkọ́ ohun lọ́kọ láyà ńkọ́ sí òsì ń bẹ̀ ni ìdí nìyẹn èmi náà ti pinnu ní ìsìn òun fẹ́yàwó kejì mi tó bá pé ó bá dáa bí ìyá Adémiládé ó ṣe ń hùwà ẹ̀bà ń dá sí 07459353799 07459353799 nọ́mbà tẹ́ lè fi pè ní bóyá nímọ̀ràn tẹ́ fẹ́ gba ìyá Adémiládé àti bàbá Adémiládé èmi náà pẹ̀lú ṣùgbọ́n ìpinnu tèmi pinnu nìyí. Ẹgbẹ́ ìjọ tọmọ mi.
ọmọ mi. Jókì tó láti ṣe, jókì tó láti ṣe, jókì tó láti ṣe, jókì tó láti ṣe. Ìmọ̀nà tó ìdèmí tó ìyẹ, jókì tó láti ṣe. Ẹ bá jẹ́ àjò tọkọ wa, ẹ jẹ́ àjò tọkọ wa o. Ẹ bá jẹ́ àjò tọkọ wa. ẹlẹ́dẹ̀ o ẹlẹ́dẹ̀ tó wà lójú òpó hello àbí pé rẹpẹtẹ ni hello hello ó dàbí ẹni pépé ti rẹpẹtẹ ẹ sì wà ń bẹ ó sì wà ń bẹ gẹ́gẹ́ bí mo ń sọ ẹ ṣe ẹ kú bọ̀ ìyáàfin Abímbọ́lá Bákìrè ẹ ṣeun gan ẹ kú darapọ̀ mọ́ wa hello ẹjọ́ ẹ tún wá pè padà ẹ dákun ìpè yẹn rẹpẹtẹ ẹ dákun ẹ tún wá pè 07459353799 tí mo ń gbéyẹ̀wò lénìí ní orí ètò labala láwùjọ wa ó náà ni mo mú ẹjọ́ ìyàwó mi wá ìyá Adémiládé ìyáàfin Àmọ̀pé Káyọ̀dé ẹ ṣeun gan náà darapọ̀ mọ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ lórí ètò ẹ̀rí ara nú orírí ni o orórí olóògbò látẹ̀ ó ti pẹ́ tí ìyá Adémiládé ti wà lẹ́nu ẹ̀ àti jàǹjà àti sọ ní àti sọ ẹ̀lẹ́lẹ́ wọn tó wà lójú òpó. Hello, ẹ káàsán, ẹ káàárọ̀. Ẹ mọ̀ káàárọ̀ ìyá mi. Ẹ ṣeun gan. Àwa rèé o, ẹ ṣeun gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo ní kí n dá sí ọ̀rọ̀ ìyá Adémiládé tẹ mú wá yẹn. Ẹ mọ̀ ṣeun o, inú mi dùn sí. Kí ló kọ yín ibo lẹ ti pè mí? Olítọ̀ ló ń sọ̀rọ̀. Ìyáàfin Olítọ̀, ẹ mà ṣe ẹ kú ọjọ́ mẹ́ta mà. Yes sir. Ẹ kú ètò wọn láwọn máa fún yín pè. Àmì o, ẹ ṣeun. Ní àkọ́kọ́ ìyá Adémiládé wọn kò kù. Ó kì í ṣe pé gbogbo òde tó bá pe obìnrin sí ló yẹ kóbìnrin máa lọ. Ẹ mọ̀ ṣe pọ̀ ẹ ṣeun gan. Tó bá jọ wá tẹ̀ sí pé wọ́n tẹ̀ wá fẹ́ lọ wọ́n á máa lọ ọlọ́sẹ̀ méjì ọlọ́sẹ̀ mẹ́ta. Ìyẹn kù díẹ̀ kárí jẹ. Inú òwì bẹ́ẹ̀ ẹ ṣeun. Mo dá wọn lẹ́bi lórí yìí. Ṣùgbọ́n èmi mo tún wá sọ pé orí fífẹ́ kọ́ lóògùn orí fífọ́. A kì í ṣe pé ẹ̀ ń béèrè ìmọ̀ràn pé ṣé kẹ́ ẹ lọ fẹ́yàwó kejì. Ẹ sọ pé ẹ ti fẹ́yàwó kejì. Èmi náà ti fẹ́ pamọ́ bí kan. Ẹ fẹ́ pamọ́ ṣe ni. Mo sì fẹ́ pamọ́ síbi kan náà. Ó sì ń dà. Onífẹ́ pàmò náà dà. Lẹ́bàá tí ìfẹ́ wálé. Yóò wálé láìpẹ́ yìí ṣébi tí máa wà ní ṣébi tí máa jókòó sí ni nígbà àwọn oníyàwó tí ṣe pé mi ò níyàwó kí wọ́n dà pọ́n. ìyẹn wá kù sí lọ́wọ́ because ẹ̀yin lẹ́sìn bàyá Adémiládé jẹ́ láti rẹ̀. Èmi ò fi fún o mi ò fi bùn rárá o ìjà la máa jà mọ́. orí tó bá jẹ́ pé tọ́kìnrin àná kan ti sọ pé àwọn ń lọ kíkan wọ́n lò dé alálọ́sùn wọ́n lọ ṣe pàtí wọ́n lọ tó dẹ̀ ti ń di ẹ̀kọ́ ṣìjà pé ẹ̀kọ́ lọ́dún ẹ̀ẹ̀mejì lọ́dún tó bẹ̀ jìnnà síra wọn. Ìwọ́n wá sí ń do ní lemọ́lemọ́ kó obìnrin máa lọ sí pàtí máa travel lọ kó dé every other weekend ó ti ní bákan méjì nínú. Ẹ̀dá lẹ́bi ní ìṣe pé mo fún láàyè. Ó dẹ̀ ti mọ́ wọn lára. Nísìsiyìí tí wọ́n fẹ́ jáwọ́ ẹ̀fẹ́ kí wọ́n jáwọ́ ó ti wá wọ̀ wọ́n lẹ́kùn. Èmi ni mo ẹ̀yin mo ṣe sọ pé wọ́n bá ṣe lè báyà Adémiládé ní kábẹ́yìn náà torí pé ẹ ti fi àyè gbà wọ́n. Èmi ti faramọ́ tèmi ṣe bó ìbò tó ṣe pẹ́ńsù náà ló ṣe ìrẹ́sà àbí mo ti kọ́nu mo kọ́ àbí ẹni mo kọ́ mo fún láàyè kó mọ̀ jáde bí ìbá tó fún láàyè náà ní ọkọ rẹ̀ mọ̀ jẹ́ ó jáde kì í mọ̀ jẹ́ ó ṣe kínní ó tiẹ̀ ti gbóná rẹ̀ ó tiẹ̀ ti gbóná rẹ̀ ní tó oníwọ̀n tẹ́ á èmi ò sọ pé kò mọ̀ ṣe ń jáde bẹ́ẹ̀ ṣe fún wọn láàyè láti jáde òjà ṣùgbọ́n nǹkan tí mo sọ ní pé nígbà tí wọ́n ti jáde lẹ́ẹ̀kínní tó ti di pé ó ní travelling lọ ṣe ìyàwó lọ ṣe ìkíní kan lọ jókòó sẹ́ni tó bímọ
nígbà tó ti ń di kó ń pọ̀ jù tí kì í ṣe pé bóyá Démiládé ló bímọ náà lọ jókòó owó ó ti ń di lemọ́lemọ́ èmi sọ pé èmi ń sọ gẹ́gẹ́ bí obìnrin pé tẹ́ bá ti lè ṣe ká fún lápapọ̀ wọ́n á ti mọ̀ àwọn ẹbí gan á ti mọ̀ pé ọkọ ìyá Démiládé ò fààyè gbà. wàhálà náà ló máa ń fà ní èmi náà mi ò fi gbogbo àyè gbà wàhálà ló máa ń dà ní bí wọ́n fẹ́ sọ mí lẹ́nu mo ra fi wọ́n lẹ̀ ṣé kó mọ́ ṣe mọ́ jáde ni ṣé mọ́ lọ gbígbá ni ṣé mọ́ bẹ̀gbẹ́ pé ni ṣé mọ́ bẹ̀gbẹ́ mu ni ṣé mọ́ tọ́jú àwọn ẹbí mi ni ó tú èmi. ọkùnrin ṣe máa ń da tòrótù lẹ́tọ̀ọ́ bá fẹ́ jáde náà lóbìnrin náà ṣe máa wọ́n obìnrin kan náà máa ń ṣe. so wọ́n náà reverse psychology náà ń lò. so báwo la ṣe á fẹ́ ṣe toníyàwó tó wà ń ta yìí sí. ó dáa ṣe tí náà bá jóni tó jọmọ ẹni tààrà ẹni káwà kọ́ gbọ̀n. ẹ̀ka ẹni náà ni mo rí pé kí n gbọ́ tara yín. mo fẹ́ gbọ́n tara mi ni ṣé kí máa fi irun gbọ̀n fún ẹni náà mọ̀lá gbogbo gbà ni kébi wọn pa mí kí n lọ bí iṣẹ́ kébi wọn pa mí. ìyá Démiládé nílò kéèyàn bá wọn sọ̀rọ̀. ìyá Démiládé lẹ fà títí ẹ bá ń bá sọ̀rọ̀. bóyá kẹ́ pé àwọn ẹbí wọn tó jẹ́ fáwọn náà máa ń bá jáde kẹ́jẹ́ kí wọ́n mọ̀ àyè wọn ó ti ń pọ̀ jù. ètò obìnrin nínú ilé ó ní pé kọ́ ní ìfẹ́ kó tọ́jú àwọn ọmọ kó dẹ̀ tọ́jú ọkọ. tòótọ́ nínú ìfẹ́ wọn kò yẹ kó máa fi àyè sílẹ̀ pé kí gáàpù máa wà láàrin lọ́kọ-láya tó tún lọ. so ìyẹn lèmi ní pé kémi sọ. yóò dà fún yín. ṣùgbọ́n tóbi tó wà nípa yẹn ní ìtẹ́ ẹ̀fọn kọ́ tí máa sọ. èyún lẹ̀fẹ́ gbọ́n tí mo mọ̀ pé ẹ̀yìn bẹ́ẹ̀ pé yẹn rárá mo mọ̀ pé ẹ̀yìn báyìí ó máa rùn ní etí yín ni pé ó fẹ́yàwó mi. àbí mo la fẹ́ fi Démiládé sí nàìjíríà fẹ́yàwó mi. Démiládé lẹ́gbàbúrò nìyẹn àbí wọ́n mú ní sí ni ìkẹ́ni di méjì kí ní ó bí nílẹ̀ ní bàbá wa sọ. ẹ̀yin ìyá wa wọ̀nyí ẹ̀yin ìyá wa olóòdì òní. ìyàwó kan sùúrù mẹ́jọ pọ̀ tẹ́lẹ̀ bá ń fẹ́yàwó méjì. ṣẹ́ẹ̀tì bá ẹ̀yin ìyá wa láyé òde òní ẹ̀ sáà máa fi gbogbo ọ̀nà ẹ̀ fi kó pápẹ́ sáwọ̀ ọkùnrin lọ́wọ́. ní àmà wife ló yẹ kó jẹ́ ní àkíní kan ló yẹ kó jẹ́ ṣẹ́ẹ̀tì rí nísìn ní àmà wife náà mo ṣe èmi àti Adémiládé ẹ wo orú tèmi fara rọ́nu lé nígbà ara fẹ́ ni ọ̀tá mi pa ni mo ké jáde nísìn ọ̀pọ̀lọpọ̀ ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n fara rọ́rùn nǹkan bẹ́ẹ̀ nínú ilé ká mọ̀ níyàwó kejì ká mọ̀ ṣe kìnnì kan ó má di wàhálà kó má di kìnnì kan ọjọ́ mélòó ni mọ́pò gbà ó ni mọ́pò ní kùsù lórí ilé nígbà àbájá wọn bẹ́ẹ̀. ó dá kéèyàn nísìn ó dá kéèyàn fojú oníkà mẹ́sàn-án kà torí Yorùbá náà ló sọ pé ẹni tó burú mọ̀ òun rí tẹ́ tó máa sọ fún mi. ẹ mọ̀ pa òwe. so ẹ̀yin náà lè máa bá wa kàn níkan ẹ̀yin náà lè máa tójú abẹ níkan ẹ sọ fún wọn bó ṣe ń lọ ẹ jẹ́ kó mọ̀ pé tí ò bá tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ èèyàn kan ti wà ń ta o. oyún gan tẹ bá ti sẹ́kẹ̀rì àti oyún gan ti wà lára ẹ̀ báyìí. ẹ mọ̀ pé mi gan ti náà ta kò sí ẹni tí yóò bá sọ fún kó sọ fún kò sí ọ̀rọ̀ pé àwọn kò sọ̀rọ̀ fún mi. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá pàdé ìyá Démiládé èmi á sọ fún. ẹ tètè kìlọ̀ fún torí béèyàn kan bá ti ń gbé kinní kan báyìí ẹ wò wọ́n wà ń ta sí pé tó bá fún gẹ̀rẹ̀ báyìí abánigbẹ́rù. tó bá rọra sún gẹ̀rẹ̀ báyìí ìdí ni wọ́n fi lé síta ní gbùù. wọ́n sì jọ lọ́kọ́jọ́ kí ìyá Démiládé. tẹ́ bá rọra ń fìdí ìdí ẹ mọ̀ pé ìdí jura wọn lọ wọ́n ìdí rọ̀dà tó sọ́ọ̀ ni. lẹ́yìn eléyìí tí ìyá Démiládé bá tún wá fi rẹ̀ ṣòfò ìdíjọ́ màá wá sọ pé bàbá Démiládé ẹ dára tó wù mí. ó dáa mo rọra gbà díẹ̀ báyìí bó tilẹ̀ jẹ́ pé ìmọ̀ràn yìí kò tí ì tẹ́ mi lọ́rùn tó pé kí mo fẹ́ àwọn mi kò tí ì tẹ́ mi lọ́rùn tó ṣùgbọ́n mo mọ̀ wo bí tẹ́ bá ń ba dé náà. mo wà lẹ́yìn ẹ̀rọ ẹ pàtẹ́wọ́ fúnra ara yín jàre. ẹ ṣeun gan. sábàárẹ̀ nìkan sì tó lè rápálá wọlé kó tó di pé àkàsẹ̀ ètò nílẹ̀ torí pé aago 12 ètò míì yóò gorí afẹ́fẹ́ ní agbára Elédùmarè. gbogbo ẹni tí yẹ ti darapọ̀ mọ́ mi pátápátá gbogbo náà ni mò ń kí kábíyèsí HRM Yomi Apatira ẹ ṣeun gan. Kẹ́mi Olúwakẹ́mi Olúnúgà ẹ ṣé pọ̀ Bello Ayub ẹ ṣé mo dúpẹ́. Ìyáàfin Àmọ̀pé Káòdé
ìyá lizinu àwọn náà kí mi wọ́n ní mo kú ètò ẹ ṣeun gan. ìyáàfin Abímbọ́lá Bákàrè àwọn náà kí mi ẹ ṣeun gan mo dúpẹ́ ní ọwọ́ yín. Alexandra ga bàbá Àyìnlá àwọn náà wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun gan. Ètò láwùjọ wa náà ni tẹ́tí sí lọ́wọ́ ní iléeṣẹ́ wa ń bí ìbílẹ̀ rédíò tiwantiwa ní gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí náà ni ètò yìí máa ń gorí afẹ́fẹ́ iléeṣẹ́ wa ń bí gbogbo ọjọ́ sátidé báyìí láàrin aago 10 àbọ̀ sí aago 12 wákàtí kan àbọ̀ gbáko náà ni. bẹ́ẹ̀ náà ni à ń retí ẹ̀yin onígbọ̀wọ́ àwọn onígbọ̀wọ́ fún ètò yìí tó pé ètò yìí ṣe pàtàkì púpọ̀ kọ́lọ̀ má jẹ́ kó kú sọ́nà bí èéfín. Iléeṣẹ́ ajé ilé okòwò ẹ̀yin ilé ìjọsìn káàkiri ayé wà fún yín láti ṣonígbọ̀wọ́ ètò yìí ká máa polongo yín ká máa polówó yín láàrin ètò bí tó bá ṣe ń lọ ká máa polówó yín ọjà tẹ́ ń tà ká máa polówó ẹ̀ ní orí móhùnmáwòrán wa nísàlẹ̀ gbogbo ibi tí àdírẹ́sì yín wà nǹkan ká máa polówó yín níbẹ̀ ayé wà fún yín ní orí ètò yìí fún wákàtí kan àbọ̀ gbáko ká fi polongo yín. Tí ẹ bá fẹ́ ṣe léyìí ẹ pè sórí nọ́mbà yìí 074 55 966 419 074 55 966 419 074 55 966 419. Ẹ lè pè sórí nọ́mbà yẹn tàbí kẹ́ ẹ pè Ìyá Ìbàdàn lórí nọ́mbà wọn àáfù sí orí móhùnmáwòrán náà tí ẹ máa wò wá láti ṣe onígbọ̀wọ́ ètò yìí 07459353799 nọ́mbà tó gbépè wọlé agbára nìyí. gbogbo ẹ̀ tí ẹ ti tẹ àtẹ̀sọ́wọ́ sí wa adúpẹ́ ní ọwọ́ yín. Adé New York ọ̀nà wò wá lọ́wọ́ ẹ ṣeun gan. Ní báyìí a ní lè gba ìpè kankan mọ́ nítorí pé ọjọ́ ti lọ ní orí ètò yìí. Ètò míì agorí afẹ́fẹ́ láìpẹ́ láì jìnnà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ ètò ilé ní oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun àwa tí a jẹ́ náà àbínú adúpẹ́pẹ́ òkun àní súra wa ní agbára Elédùmarè. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀bẹ̀ tá a rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin ará ilé lórí ti ẹni wa kan tí a ṣe aráfẹ́rakù ẹ̀ olóògbé Hakeem Salami atọrọ ọ̀ràn lọ́wọ́ tòrótìlé gbogbo ọmọ Yorùbá tàtà gbẹ̀yìn ẹlẹ́yinjú àánú fún àti sin òkú arákùnrin yìí. A sì fi nọ́mbà kan àti fi account details kan sí ojú móhùnmáwòrán wa tí ẹ ń wò wá lọ́wọ́ yẹn Santander Bank short code yẹ oní 0901209 Santander Bank short code 090129 account number ní 05561 account number ní 05561 orúkọ tó wà ń bẹ̀ ní T.O. Àyànníyì. iyekíye tí ẹ bá nípa láti fi ràn wá lọ́wọ́ ọlọ́ọ̀bá ò ní jẹ́ ká fi rú ẹ̀ sàn fúnra wa lágbára Elédùmarè. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run arawọ́ ẹ̀bẹ̀ sí yín ni. àwa tó kàn bọ̀mọ̀bọ̀ náà a ti bẹ̀rẹ̀ sí ń gbé ìgbésẹ̀ lè tó jẹ́ pé a ti gbẹ́rù wa náà níbi tó wúwo. ṣùgbọ́n àjíjẹ́ ọwọ́ kan kò gbẹ́rù dórí ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí àti pàápàá ti èròǹgbà wa lórí ẹ tó kù ní pé láti gbé òkú ẹ lọ sí ìlú Nàìjíríà ibi tí afẹnukò sí nìyí kí Ọlọ́run bá kó fún wa sí kí ẹ̀yin aráalé náà kẹ́ ṣe àtìlẹ́yìn fún wa. Santander Bank sort code ẹ ní 090129 account number ó ní 05561 580
orúkọ tó wà lórí ẹ̀ ní T.O. Àyànníyì. Yékéyé tí ẹ bá sì fi sọwọ́ sí wa, ẹ jẹ́ ká mọ̀ orúkọ yín, ẹ fi rẹ́fúrẹ́ǹsì orúkọ yín ká lè ṣe àkáǹtì fún gbogbo ayé. Iye báyìí ló wọlé, iye tẹni ẹni báyìí dá ẹ tí ó bá ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kí wọ́n dárúkọ àwọn fúrú nǹkan báyìí, ẹ lè jẹ́ ká mọ̀, ká sì fi àdúrà ránṣẹ́ sí yín. Ẹ ṣeun bá dúpẹ́. Ní báyìí lórí ohun tá a mú wá ní láwùjọ wa lénìí, àfi bóníwáwí àfi bẹ́lẹ́yìn wí, àti padà jórúkọ wa báyìí. Babátúndé Àyàndòṣù ló ń bá yín sọ̀rọ̀ báyìí. Bàbá Adémiládé ó ti yí padà, ó ti yí ọkọ padà báyìí. Ẹ rí irú nǹkan yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń da ilé rú nìyí. Ẹ kàn gbọ́ pé àárín lọ́kọláya míì ó dàrú ni. Ẹni tí ọ̀pọ̀lọpọ̀ wa kí wọ́n ń wádìí nǹkan. Bíbélì náà sì sọ pé ẹ wádìí ohun gbogbo dájú kẹ́sì di òtítọ́ mú. Ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá àwọn wádìí ìdí òkodoro ọ̀rọ̀ níta bá sá ti gbọ́ níbi kan báyìí náà là á mọ̀ sọ̀rọ̀ lé lórí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń dẹ́ṣẹ̀ lórí irú nǹkan báyìí. Ẹ rí bó ṣe máa ń ṣẹlẹ̀ náà ní ó ń wà káàkiri inú ìgbéyàwó báyìí tẹ́ pé ìyàwó yìí ó ti ṣègbéyàwó wà nílé ọkọ, ìdí rẹ̀ ò ní mọ́lé ọkọ. Èbí wọn kọrin pé ìyàwó alárédè ẹ má ṣe rìnrìn tí ò dá, fìdí mọ́lẹ̀ wọ́n ti ṣèyàwó rẹ̀, mọ́ fìdí mọ́lé ọkọ. Obìnrin yìí fìdí mọ́lé ọkọ ni tó bá ti di pé àbá ti ṣèyàwó obìnrin. Ẹ rí gbogbo nǹkan wọ̀nyí à ń fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni, kì í ṣe pé à ń fi bẹ́ẹ̀ nìkan kan wí. Àwọn tó bá sì ń dírù nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ sí kán túbẹ̀ ṣe, ẹ túbẹ̀ ṣe. Kóbìnrin máa fò káàkiri gbogbo ìgbà, èmi ijó ọ̀la àríyá, à ń lọ bẹ́ẹ̀ nìkan ṣe kinní kan lu ibì kan, à ń lọ ṣe kinní kan. Kódà gan nínú ẹ̀sìn gan, tí ìyàwó bá ti lọ ilé ọkọ àti lọ máa rí àwọn ẹbí ẹ̀ gan, àfi tọ́kọ bá fún láàyè. Ìyàwó tá a bá ti fẹ́ ní ṣùlọ́kà ní ṣẹ̀ríà ti ẹ̀sìn gan, àtẹ̀sìn kíní àtẹ̀sìn kejì àtẹ̀sìn kẹta, tí ìyàwó bá ní òun fẹ́ lọ rí àwọn òbí òun, tí í ṣe pé bá wọ́n sìkì o, ló kàn fẹ́ lọ yọjú sí wọn, tọ́kọ ò bá fún láàyè, kò sẹ́sẹ̀ ń bẹ̀ rárá ni. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn aṣíwájú ẹ̀sìn, gbogbo ẹ̀sìn wa tá a ní, àti ẹ̀sìn mùsùlùmí ni, àtẹ̀sìn ọmọlẹ́yìn Jésù ni, àtẹ̀sìn àbáláyé ni. Ẹ fìdí mọ́lé ọkọ. Obìnrin tí ò bá ti fìdí mọ́lé ọkọ, ó rọra ń sún gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ nu, ẹlòmíì ò gba àyè rẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ pé ọkùnrin fẹ́yàwó kejì, òun là á sábà mọ̀ wípé látìgbà tóun àti ìyá alágbájá tíjọ wà, tó bá jìṣẹ́, tó bá jìyà, tó bá jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè, ṣé ìyàwó ló wá kù báyìí? Wádìí tiẹ̀ tẹ ọkọ yìí nínú, kí ló sun débẹ̀? Àbẹ́rẹ́ pé gbogbo èèyàn náà ló mọ wù kó sàmọ́ fẹ́yàwó kiri. Àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wá o, wọ́n máa ń fìyàwó tó lé máa hangi ṣẹ́ẹ̀tì méjì síbi, hangi ṣẹ́ẹ̀tì kan síbi kan káàkiri. Ìwà tí ò dáná à ń bọ̀ lórí ìyẹn náà tó bá yá. Ṣùgbọ́n pàápàá ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan báyìí ọkọ mi kì í fẹ́, kò ní lẹ́mìí pé òun ó fẹ́yàwó méjì. Ṣùgbọ́n ìwà tí ìyàwó ilé bá ń hù ló máa ń sábà máa ń mú ọkùnrin gbèrú gbèsè bẹ́ẹ̀. Ẹ dákun ẹ̀yin ìyá wa, Elédùmarè á jẹ́ kẹ́ ẹ jẹun ọmọ pẹ́, ẹ bára yín pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ọkọ yín. Ọkọ ògbó aya òkúta, àdúrà táwọn ìyá wa máa ń ṣe ní àtàwọn bàbá wa tó máa ń ṣe fún tọkọ tìyàwó. Gbogbo obìnrin tó bá ń hùwà báyìí, ẹ dákun, ìdánilẹ́kọ̀ọ́ ni. Ẹ tọ́jú ọkọ yín, ẹ tọ́jú ọmọ yín, ẹ fìdí mọ́lé. Àwọn ẹbí tẹ̀ ń lọ bá, àwọn ti wà níbi tí wọ́n. Ilé tí ní kẹ́ ẹ tún ṣe, obìnrin ló ní ilé, obìnrin ló ní ọkọ ẹ̀, ló ní ọ̀dẹ́ ẹ̀. Ẹ dákun, ẹ má lé ọkọ yín síta, ẹ má gbèsù láàyè. Fẹ́rẹ́ gbogbo ìnáwó kọ́ lè yan lọ bẹ̀. O ò lè dáa tán lójú gbogbo èèyàn, kò sí bó ṣe fẹ́ dáa tán, kò sí òòlù ta ló fẹ́ fi jọ. Ẹja ṣe níwọ̀ntúnwọ̀nsì kí lè wá mọ́ dàrú, ilé gbogbo àwọn onídàrú lágbára Elédùmarè. Gbogbo ilé tó bá ń dàrú lọ́wọ́lọ́wọ́, Elédùmarè yóò bá ṣe àtúnṣe sí lágbára Elédùmarè. Àfẹ́ ìtúkà ìgbéyàwó mọ́ ń fìyà já àwọn ọmọ ni. Díẹ̀ a fi gbọ́dọ̀ máa ní ìfaradà fún ara wa. Ṣùgbọ́n tí a wàá ṣe tó di pé a lè ra ẹnìkan ògiri, ẹ̀rí kọ́kọ́ náà tí ò bá máa ṣojúṣe ẹ̀ nínú ilé, tó ń ṣe pé tó mọ̀ ṣojúṣe ẹ̀ nínú ilé, tó yẹ pé bí kò ṣe ọjọ́ méjì kó sọjọ́ kan, ọkọ mi ò lè má rí lọ́sẹ̀ méjì, ó ti bá ràn bọ́ rebe lọ. Ẹ̀rí pé
ẹ rí i pé irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ìyàwó wọn náà máa ń nọsẹ̀ síta. ẹ ṣeun gan gbogbo ẹ̀ tí ẹ kí wa ní orí ètò Abdulmojid Olúwaṣẹ́gun Muftau ẹ ṣeun gan ire olúwa Kòfó Ọládùnjoyè ìyá Adémiládé nìyẹn ẹ mọ̀ ṣeun ẹ ṣeun gan o. Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ó dà wọ́n láwọn I'm just weak now kò burú ọjọ́ mẹ́jọ lágbára Elédùmarè á tún pàdé ní orí ètò yìí kò ní jù báyìí lọ ní orí ètò fún ti tèmi. Adúpẹ́ lọ́wọ́ tó tẹ́lẹ̀ gbogbo ọmọ Yorùbá àtàtà tí ẹ gbọ́ wa oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe àwa tí a jẹ́ náà a kú àìbínú. Bó ṣe ń lọ lórí ètò láwùjọ wa nìyí iléeṣẹ́ wa ń bí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ní tìtì ní gbogbo ọjọ́ àbámẹ́ta báyìí ọjọ́ sátọ̀dé láàrin aago 10:00 sí aago 12 náà ni ètò ìmọ̀ ń wáyé títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé tá a tún mú àrà ọ̀tún ọ̀tọ̀ wá fún yín. Ẹ dákun ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú ẹ ràn wá lọ́wọ́ lórí ti òkú arákùnrin wa tó jẹ́ ìpè Ọlọ́run. A ti fi àkáǹtì detail tẹ́lẹ̀ fi owó sí sọwọ́ sí wa a ti fi sí ojú móhùnmáwòrán wa iyekíye tí ẹ bá nípa owó kò kéré jù kò pọ̀ jù tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ àní dáwọ́ bànújẹ́ fún ara wa lágbára Elédùmarè. Jẹ́ Babátúndé lọ lélẹ̀ nínú yìí Babátúndé rìn ọmọ àyàndòṣù yẹrù ni mí ọlọ́fà mọ̀jọ́lá lómi ọmọ àbísújò kọ́ mi ọmọ jàkadì kátàkìtì ló rọ̀fà. Mo ń lọ rí yẹrù ní títí ọjọ́ mẹ́jọ tí a tún pàdé mo sì tún lọ sí ìrágbìjì olókè méjì takọtabo lórí àgbà ọmọ ọ̀kan ilẹ̀ òkú kan títí ọjọ́ mẹ́jọ tá a tún fi pàdé sí orí ètò yìí kárí àwa láyọ̀ àti àlàáfíà. Àkú fàájì òpin ọ̀sẹ̀ o gbogbo tá a bá jẹ tá a mú lẹ́ni ẹja ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹ dákun àjẹgún ò dáa ojú kòkòrò ò dáa agbára Elédùmarè àní jẹun tí ó pa wá o tí ó ha wa lọ́rùn àní jẹ o títí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀ ire o ire gbàngbà. àwọn ògbórí olówó ẹ̀ṣọ́ jẹ́ àwa ò torí aláròsí orin wa. àjọ ògbórí olówó ẹ̀ṣọ́ jẹ́ sẹ́ o àwa ò torí aláròsí orin wa. Dékúnlé Àlàó Ṣẹ̀fíù mo tún dé bí mo ṣe ń dé. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí ká lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa.
Hotel coming up July 28, 2018. The Lord is inviting everybody in the world. ìròyìn àkọ́tún mílíkì ayé gbọ́hàn àti ìgbàlódé kárán ni létí àṣà àti ìṣẹ̀lẹ̀ kárò òdìrẹ débi òǹkà níbi ọ̀rọ̀ kàbìtì tó wúwo tí kò ṣe é bọ̀bẹ̀ bu àyàfi àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ yìí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀kẹ́ sí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yìn ọmọ kárò òdìrẹ tó fẹ́ kájẹ́ gbogbo rẹ̀ jẹ máa bọ̀ tààrà ní ìbílẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ìlẹ́ńbẹ̀ wọn ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ Oòduà Elédùà yóò túbọ̀ tí ọ lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 07424728743 07424728743 tàbí studio number 07459353799 07459353799 níbi ká fọ̀rọ̀ wọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yọ jọ̀ọ́.